mo ní kẹ́ tó gbé ìgbésẹ̀ kankan wọ́n ní kẹ́ bí fálẹ́rẹ́ o. ṣé kì í ṣèlú mọ́ ọjọ́ lọ́mọ wẹ̀yìn rẹ̀ làwọn aráàlú ń lò fún wa ṣé wọn ọ̀rẹ́ lómi ńlẹ̀ kó tó pé owó ìjọba ni. ọ̀rọ̀ yìí máa ṣe tipátipá a lè mẹ́sìn lóòdù ní tipa ni a lè pé ọmọ mi ní tipátipá. kábíyèsí o inú wa dùn ara wa sì yá gágágá pé ẹ ti dorí oyè bàbá yìí. nílùú bá mọ kéréje ẹja worú ẹni tá a fi jọba nílùú sì fẹ̀ tó gbòòrò ẹja wo ẹni a yàn lóyè. ṣé bí a ṣe ya ojú wa méjèèjì lẹ́ẹ̀kan tí balógun ó sì mọ lu agbára tó tó ilé a lórí. sùúrù ò sọyàn dolówó agídí la sì fi wà. bọ́díjà. ọjọ́ ẹ̀san wa dé báyìí ìdájọ́ kù sí dẹ̀dẹ̀ ogun ti débodè mo kàn wọ́n lára tán. àì fi ewúrẹ́ olójú kan bọ̀ fà. kábíyèsí wọn nífẹ̀ẹ́ yàn ọdún bí mo ṣe nífẹ̀ẹ́ yín lọ. ẹ̀mọ́ tẹ̀wájú mi bá mi sanwó ọ̀rọ̀ báyìí báyìí. àní rógun mọ́ ìlú yìí àti ní rọ́tẹ̀ mọ́. ogun wo láà ní rí. mo fẹ́ kó o jẹ́ ká sọra wa dé rìkìnà ká bẹ̀rẹ̀ sí ní fìlú lógbòlógbòlógbòlógbò. wọ́n pàrokò ogun sóde Ọ̀yọ́. pé èkúté eléfà kọ́lẹ̀ tí ọjà kọ̀ mọ́ tí wọ́n ń lọ rèé jọ̀bẹ. níwájú èmi gbogbo wọn pátápátá tí wọ́n rún wọn mọ́lẹ̀ bí aṣọ. èmi alápótí ẹ̀mí ọkọ̀ àwọn ọ̀bọ̀lọ́ èmi ọlọ́pàá kan àtàtúgbò bí wọ́n kọ́ gbọ̀ mo fi dá yín lójú pé wọn ò ní kú kan ṣoṣo. ọlọ́gbọ́n tí àmì yóò òfin ní lákàlàkà ní fún. látọ̀ mi lọ ojú òfin lè yẹ ẹjẹ mọ́ ẹni ẹni ló ń gbọ́ lọ́wọ́ rẹ̀ fẹ́ àní ẹ ṣe eré. ẹni bá ti kúkú tí ara ẹ ló mí. Coming soon on Okiki Premium TV. ẹ̀rọ ti pé jagunjagun ni mí mo sì ń gbẹ̀mí èèyàn gbogbo bá dé. mọ̀nàmọ́ná ni mí mo bá mi ṣeré alẹ́ tó bá mi ṣeré alẹ́ yóò kú ọjẹ́ o. akínníkù. tẹ́ ẹ bá sùn ẹ kọjọ̀gùn. ṣé tẹ́ ń sọ ni wípé mi ò lárẹ̀ mọ́lá. èmi ò wí bẹ́ẹ̀ o àmọ́ jẹ́ kí n ṣe ohun táwọn baba ńlá mi yọ́nú sí mi. bó o láà ṣe gbara wálẹ̀ kú òun ogun ìlú Jagungbadé bẹ́ẹ̀ ni. èjì arọ àtọjú ti fojú kanra wọn ẹ wojú ṣe tọ́jú ọbàjẹ́ èmi balógun àfọkọjá mo sọ bẹ́ẹ̀ fún ọ. níwọ̀n náà gbẹdọ́lẹ̀ níwọ̀n náà àmójúlẹ̀ yẹn. kò ṣeé ṣe kẹ́ ẹ mọ́ délé pé. ogun bá wa nínú igbó àjọlú igbó ogun bá wa lẹ́dùn àjọlú ọ̀dùn. àlàkálà àbẹ́ òkìtì la wà àjọlú ètùtù. ẹ má fi bí mi. kábíyèsí ń parọ́ ẹni bá sì parọ́ tó fi yó ebi ọjọ́ alẹ́ ní parú wọn ọ̀rọ̀ wọn má pẹ̀jọ́ nù rẹ lọ. ajápẹ́ ti fọmọ yín sọ́wèrè ẹ jẹ́ sọ́ra yín kẹ́ ẹ má ṣe mọ̀nàmọ́ná kẹ́ ẹ má ṣe bàlàbàlà èyíkéyìí nínú yín tó bá dábò ọmọ mi lọ́nà orí ọ̀padà ta. ọ̀fúnfúnra ọ̀yẹ̀ yẹra wò bára ṣe ń fòlè bẹ́ẹ̀ náà ní fọlọ́wọ́ bóòlù ẹ̀yìn ṣe jẹ́ ẹ bọ́ra ní yín ní ẹ̀bẹ̀yàn ọ̀rọ̀ nù yínníyínní àbí tinú ọ̀gẹ̀dẹ̀ ẹgbẹ̀rẹ̀ ní yín ní ẹ̀bẹ̀yàn. èmi dé torotoro èmi dé torotoro torí torotoro lè jò gọpẹ. wọ́n wá jìnnà wọ́n lè jìnnà wọ́n sáré jìnnà wọ́n kẹ́kọ̀ọ́ wọlé lónìí ló dẹ̀ràn lẹ̀. ọdẹ wọn òrìṣà kí ló dé ojú ọjọ́ wọn pọ̀ rúru wọn pọ̀ rúru kí ni nǹkan tó ṣẹlẹ̀. afọkújà èèwọ̀ ànímúlẹ̀ kámọ́ yan. ikú ṣe máa jẹ́ o. a ṣí wọn kò tó ọmọ èṣù ọ̀daràn. ẹ ti ẹ̀ pọ̀ tó yìí. lẹ́kẹ̀ẹ́ wọ̀ bí apanisígbó ọpa ẹ̀yin méjèèjì ẹ pàlápọ̀ ẹ sọkùn idẹ ní gbàgbé.
Coming soon on Okiki Premium TV. Iṣẹ́ lóògùn iṣẹ́ ènìyàn múra síṣẹ́. Iṣẹ́ la fi ń dání gíga ẹni ò ṣiṣẹ́ olówó lọ́wọ́. Apá lára o ìgúnpá nìyẹn kan. Mama soon, if you snooze, you will lose. Irú ni borun wọn. Irú ẹyẹ oko náà ní tilẹ̀. Ìkan ògbé kan bí òwú jàǹgó. Gbàràn mi dẹlẹ́rù, ajínigbódọ́kọ ẹni. International tailor, G Masun. Fẹ́dà kọ́lé ó kọ. Ìjẹ̀ṣà. Bọ̀dá Fẹ́dà. Báwo ni? Dáadáa ni. Ṣé o ń gbádùn ara ẹ̀? Mo gbádùn rẹ o. Ṣé ní kinní kí n gbé sí iwájú o ẹlẹ́ni dòdò kí n gbé sí iwájú. Ó ń sojú mi bàlàbùlù ṣùgbọ́n mo strong ẹ̀mí mi gbé mi lè sì ná ṣọ́ọ̀bù. O sure? O sure. Ọjà rí. Sẹ́ẹ̀kì rẹ̀ ló yá AC tuntun bẹ́ẹ̀. Yeah, this is good. Really well, okay. Nǹkan sọ pé iye wà òkè ni owó dáa kí n má jẹ́ pé iye torí bẹ́ẹ̀ náà ni mèsè bí mo kíní lọ fà ó kí n má jẹ́ pé n fi replace owó fún mi. Ìjẹ̀ṣà kò sí nǹkan tó máa replace owó ẹ̀ ṣebí mo ná account number ẹ lọ́wọ́ máa transfer 35,000 fún ẹ 30,000 owó àdéhùn 5,000 owó ọkọ̀ tó gbé ẹ dé báyìí. Bọ̀dá Fẹ́dà 800 naira ló gbé mi débè. Àjẹmọ́nù tiẹ̀ nìyẹn. Bóyá kémi kúkú máa ṣe home delivery dáhùn pé a fẹ́ pay mi torí ti mi bá mi jẹ́ bẹ́ẹ̀ o. Tó bá necessary máa jẹ́ kó mọ̀ and again má gbàgbé láti deliver next batch. Kì í ṣe mélòó mo gbà ṣé n rò pé mò ń ṣe tailor méṣe tailor mọ̀ yahoo tailor ní mi. Wá important o. Jẹ́ kí n tètè da kíní kí ọ̀gá tó mọ̀ pé mi sí lọ́fíìsì mo sáré fẹ́ máa lọ. Parí drink ẹ̀ náà. Méjì parí àṣírí àtú. Ok o lè má gbé lọ. Má gbé lọ wọ́n ló ní. Bọ̀dá Fẹ́dà ayé rí àdá. Wàá ṣeré ọmọ yìí. Ayédùn jẹ ju ìyá lọ. Ṣùgbọ́n Ọlọ́run ló bọ̀rú bí kí Bọ̀dá Fẹ́dà ń gbé o kí ẹ̀ wà dúró ẹsẹ̀ ti ké mọ́ ọ̀kadà. Sódìgbà kọ́gà bá tó pè mí ní ọ̀gá gan ti lè pè mí gan. Ìdúró. Mọ̀ sí fóònù lápò mi. Mo ti gbàgbé fóònù ní ọ̀dọ̀ Bọ̀dá Fẹ́dà. Agbe tí ń gbére pàdé olókun, alùkò tí ń gbére pàdé ọlọ́sà, lèkélèké tí ń gbére pàdé ẹlẹ́fun. Ó yá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta, ẹ lọ foríkorí, kẹ́ fikùnlikùn, kẹ́ lọ gbére owó, ìrì ajé wá fún èmi fẹ́ràn mi ọmọ Àìkẹ́ Fẹ́dà. Bọ̀dá Fẹ́dà ṣé nǹkan kí mi fi àkísà ṣeré kí n sọ pé bẹ́ẹ̀ fi ṣe dọ́sítà ṣé dọ́sítà rẹ̀. Ìjẹ̀ṣà kí ló wá ṣe mí. Ìmúmọ̀ níkà o Ọlọ́run ló yí kí n gbàgbé fóònù mi sí orí sí àárín ṣé nǹkan kí mi fi àìsíkì yẹ̀yàn ni mi fi ṣeré kí ni dọ́sítà. Sí dọ́sítà ló ní ire kó ń gbére pàdé rí gbogbo àìsíkì yẹn ni kó lọ aṣọ ní mi lò. Ìjẹ̀ṣà o ti rí bó ṣe ń lọ báyìí o ológbò kì í wú kọ́kọ́ tú bóun tó rí bẹ̀lẹ̀ ni tó bá filẹ̀ pé o fẹ́ lọ sọ fún yàn lásán. You are gone. Mo máa ń ṣe àwọn òjijì. Ìjẹ̀ṣà sọ mọ̀ pé bó ṣe wà yìí Sídí nífẹ̀ẹ́ rẹ̀. Ó nífẹ̀ẹ́ rẹ̀ gan. Sídí kan náà. Sórí ó ní tóun bá sùn báyìí tóun bá jí ìwọ lòun fi lálàá òun á sùn òun á jí ìwọ lòun fi lálàá mo gbọ́ lólùfẹ́ mi wálé mo gbọ́ wọ́n ní báwo ló ṣe wá ṣe
Sídí nífẹ̀ẹ́ gan ni o. Sídì kan náà. Èmi kàn ní kí wọ́n sọ fún ọ ni. Sídì lè nífẹ̀ẹ́ mi. Sídì kéde like mi ní ibi iṣẹ́ rárá kan any small thing bí a ti fún mi ní give and take. Ìjẹ̀ṣà ọ̀rọ̀ obìnrin nù. Wọ́n fẹ́ máa fọ̀rọ̀ obìnrin ṣeré. Sọ wọ́n pé ẹni tóbìnrin bá nífẹ̀ẹ́ òun lóbìnrin máa ń bújú. Wọ́n lè ní oṣoorí bíi ike sanwó. Wọ́n lè ní oṣoorí bíi ike mu kinní kan. Wọ́n lè ní ẹni tóbìnrin bá bújú olóbìnrin ni àwọn gangan náà nífẹ̀ẹ́ jù. Yé mi lọ́wọ́ ẹ̀ ni o ṣùgbọ́n kí ló dé kéwàá lè bá mi sọ̀rọ̀ tó ń bẹ̀rù mi ni. Àkórí àparò jáko. Irọ́ ni o. Ìjẹ̀ṣà. Mú dán lóhùn. Kì í kúkú sí pé mo bẹ̀rù rẹ. Mo lọ́ọ̀fù rẹ ojú ní tìmí. Isis pusia mi. Ò bá ti mọ́ jẹ́ kí ojú kan kókó máa tì ọ́, ò bá ti gbé mi débẹ̀. Ẹ wò ẹ̀yin méjèèjì ẹ jọ gbéra yín débẹ̀ báyìí ẹ jẹ́ kí mi excuse yín. Òkèlè ó ti mí lọ ni. Irọ́ ẹ yanjú ẹ̀ láàrin ara yín. Ó sì mi surprise mi o. Ìjẹ̀ṣà sórí ohun tó ń ṣeun ìyẹn ni pé bọ́kọ àtìyàwó bá mojú ara wọn tán aláìná mọ́ ń yẹ̀bà ni ó yẹ̀bà fún wa. Ṣé pé a ti mojú ara ya bẹ́ẹ̀? Bẹ́ẹ̀. Súnmọ́ mi ara sáfárà. Ìjẹ̀ṣà mo fẹ́ kọ́ ọmọ rí mi bíi ṣúgà tí bẹ́ẹ̀rù tì rẹ. Irọ́ ni o. Mo sì fẹ́ kí ọmọ fi iṣu sínú epo mi. Àbí mo mi lálàá ni. Lálàá. Ẹyin tí èsè pé ṣéǹjì kí mo sáré ṣubúrú lẹ́nu ọjọ́ mẹ́ta ló jẹ́ kí fẹ́ sáré gbòòrò inú ọkàn rẹ o. Wọ́n náà ti mọ̀ pé tí mo máa ń bí mi mọ́mọ́ wa. Bámọ̀ ṣe mo kàn béèrè wò ni. Mo fẹ́ kọ́ ọmọ mi pé mo ti ní ìfẹ́ rẹ ti pẹ́ nǹkan mọ bí ìfìsọ́fọ́ sọmọ àwọn èèyàn obìnrin tó ṣe pé tí wọ́n bá nífẹ̀ẹ́ ọkùnrin kan wọ́n mọ̀ wá bàjá kọ́ mọ̀ bá mọ̀ wò pé wọ́n bìlú ara wọn. Ṣé máa wo méjèèjì gbọ́ sígínà rẹ dáadáa ni àtọ́jọ́ kémi náà ti dé ṣọ́ọ̀bù níbẹ̀ náà mo ti kú ọjẹ́. Sórí mo ṣe kọ́kọ́ dé mo kàn wọ́n pé síbọ̀dí o síbọ̀dí o. Mo kẹ̀yìn sí mi kí ni mi pẹ́ dìde. Ó wàá mọ nǹkan ìfẹ́ mi mọ́ bínú gbogbo kémi àpẹ dìmọ́ mi. Nǹkan ṣe lè rí fún mi pé gbogbo miss pie tó máa rà èmi nìkan náà mọ̀ kó fún. Ó wàá mọ̀ kí kó lè mọ̀ pé o ti ṣoríire kó lè mọ̀ bí kí ìfẹ́ rẹ kó ti sáré gbòòrò nínú ọkàn mi sínú pé mo lè ṣí bakery gan tí ń ṣe meat pie wà wá sáré kúrò ní ẹnu iṣẹ́ ò lè kọ́ṣẹ́ mọ́ lọ́dọ̀ ìyá wa kan máa jókòó bẹ́ẹ̀ wọ́n máa ṣe ń gbé meat pie ní jáde ní gbígbóná bẹ́ẹ̀ ìwọ náà máa gbé fún wa kan máa jẹ́ ẹni kó tó dálẹ̀ ò lè jẹ́ 72 or 778. Ojoojúmọ́. Mo sọ fún ìyá mi pé mo fẹ́ ṣe fídọ́ọ̀mù mo bá sì ti ṣe fídọ́ọ̀mù fún un tán ẹ mọ̀ pé ń rí súnmọ́ sí ìdí miss spice. Kí ìyá èmi àti rẹ bá ti lè gbà pé. kì í ṣe ìyá mi mọ. O ti bóyá o ti fi gbogbo ayé rẹ fún mi nísinsìnyí ni nǹkan kó bá ti ní èmi mo ní tèmi náà ti tiẹ̀ ni. Mo tún fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ṣé o lè fún mi wàásù. wàásù èsì wàásù lẹ́bẹ̀ẹ́ ṣùgbọ́n mo ní 25,000 kí máa kó fún ọ bíbí ẹsẹ̀ sáà. ọkọ kò ń wá. wọ́n farabalẹ̀ mi gan ti jèrè ẹ̀mí tí mo bó ṣe. ó jèrè mi kí ni ìrìn ṣe bọ́kọ̀ mi lọ jẹ́. àwọn fún ọ lọ́lẹ̀ olówó rẹ̀ pọ́n rọ́bìsì. ewé rẹ̀ náà pọ́n dọ̀dọ̀ mi ò ní náà ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ti sáré bíìdì mi ní 50 pa ó náà rọ́ọ̀ṣì mi gbẹ̀dẹ̀ mọ̀ bóyá ibi mo fẹ́ lọ bóyá ó tàìtì ni àbí ọ̀nà bàbá ọ̀nà ni ṣé màá ṣàti kọ́kọ́ fi ọ̀lẹ̀ tú ẹ̀kọ́ wò máa mọ̀ nǹkan mo fẹ́ náwó lé lórí gbogbo iye gan mẹ́mọ̀ bóyá ó wá láti inú rẹ̀ gan. inú mi ló ti wá mọ̀ ṣe bẹ́ẹ̀. ṣàṣà. fún mi lówó sórí ìwọ nílò gbogbo gbèsè ayé mi pẹ̀lú gbogbo sẹ́tọ̀gà wa bá ti gbé fún ṣọ́ọ̀bù èmi ní ìmọ̀ bọ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá fẹ́ ránṣẹ́ èmi náà ní ìmọ̀ bọ̀ lọ ǹjẹ́ kó ṣe nǹkan kan mọ́. orin kan wá sí mi lọ́kàn you dey amaze me your body amaze me lórí net àmú máa ń kọrin kí orin ìfẹ́ ni kí orin ìfẹ́ bó ti ń fò ìfẹ́ bó ti ń sọwọ́ mi níbẹ̀ gbogbo ara mi máa ń dìde ara mi máa ń sùn. àwọn ọ̀gá wa máa ń sọ pọ̀ ọ̀gọ̀ sórí òótọ́ lọ. mo kàn mọ́ mọ̀gọ́ fọ́gà ni. ọ̀rọ̀ ní làákàyè tààrà. alhamdulillahi rabbil alamin
Alhamdulillahi rabbil alamin. Ìyá wa, tí mo bá gbọ́ yín yé dáadáa, nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ ni wípé ọkọ yín ò ṣe fún yín rárá. Àfà, kò ṣe pé kò ṣe fún rárá ni, kò tiẹ̀ ṣe fún pàápàá. Ṣé ìdí ẹ̀ ká wá gbé tọkọ yẹn tì? Kò sí nǹkan tó kàn pẹ̀lú tọkọ ẹ̀. Bó tọ́rẹ́ mi ṣe máa dán, tó máa pàdé lóríire alálùbáríkà tó máa ṣàánú ẹ̀, tó máa bá mi help situation live ẹ̀, kí ọkọ ẹ̀ wá jókòó sẹ́gbẹ́ kan. Nǹkan tọ́rẹ́ mi bá sọ fún, òun ni kó gbọ́. Tọ́rẹ́ mi máa fi máa jáde. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àfáà ẹ bá mi ṣàdúrà sí. Allahu Akbar. Ìyá wa, ṣé nǹkan tẹ́ fẹ́ nìyẹn? Rárá o, kò ń ṣe bó ṣe sọ ni mo ṣe fẹ́ o. Ó ní bí mo ṣe fẹ́ nǹkan mi o. Àfà, ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń fẹ́nu ara mi ṣàlàyé. Ṣe rí lóòótọ́ ọkọ mi ò kì í ṣe fún mi nítorí pé kò lówó lọ́wọ́. Àmọ́ ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ mo wá fi àwọn èèyàn ṣọ́ pé kó máa bá mi ṣọ́ bóyá ó ní obìnrin kan tó ń kówó fún ta ni tí ò kì í lè fi fún mi lówó nílé. Gbogbo ìwádìí tí wọ́n bá mi ṣe, wọ́n ní kò kì í kọjá ṣọ́ọ̀bù àti ilé lọ. Pé nǹkan tó wà ńbẹ̀ ni pé ọjà ò kì í yá ní ṣọ́ọ̀bù ẹ̀. Ohun tí ò ń jẹ́ kó fi lówó lọ́wọ́ nìyẹn. Ṣé wá rí àfà? Ohun tí mo wá fẹ́ kẹ́ bá mi ṣe ni pé ẹ bá mi ṣe ètò àdúrà ńlá tọkọ mi máa fi rí ṣe. Tóun náà tó máa fi lówó lọ́wọ́. Dájúdájú tó bá lówó lọ́wọ́, á ṣètọ́jú mi. Ètò àdúrà ni kẹ́ bá mi ṣe fọ́kọ mi kó máa rí bá ti ṣe, kó máa rọ́nà gbígbà, kí iṣẹ́ ẹ̀ kó máa lọ dídé, kóun náà kó dolówó lọ́wọ́, kó bẹ́gbẹ́ pé. Kí ló sọ ìṣe nǹkan tá bá wá síbí báyìí nìyẹn? Ohun tí mo fẹ́ nìyẹn o. Alhamdulillahi rabbil alamin. Ìyá wa, tí mo bá gbọ́ yín yé, ẹ fẹ́ jẹ́ ká bá yín bẹ̀ Ọlọ́run fún ọkọ yín. Ó dẹ̀ dá yín lójú pé tádúrà wọn bá gbà jù báyìí lọ, wọ́n á ṣe fún yín. Bẹ́ẹ̀ni. Alhamdulillah. Ṣé rí Ọlọ́run bá ọba lékè ọlá, ó ti ní ká pe òun. Àti wípé ó sọ wípé gbogbo ìgbà tẹ́rú ẹ̀ bá ń pe òun, lòun á máa dá lóhùn. A máa bá yín gbé ètò àdúrà ńlá kan kalẹ̀ láti fi bẹ̀ Ọlọ́run lórí ọkọ yín. Àmọ́ tó bá jẹ́ wípé ẹ tún fẹ́ nǹkan míì náà tó ní í ṣe pẹ̀lú ìgbìyànjú, gbogbo ẹ̀ lọ́lọ́run fi ṣàánú wa. Àmọ́ nígbà tẹ́ ti sọ pé àdúrà lẹ fẹ́, a bá yín bẹ̀ Ọlọ́run. Àmọ́ tó bá jẹ́ pé ẹ tún fẹ́ nǹkan míì, bóyá ká tún gbìyànjú nǹkan míì. Ṣẹ̀rí, mo fẹ́ gbìyànjú yẹn. Ìgbìyànjú yẹn ni mo fẹ́. Tí ọ̀rọ̀ ọ̀la ẹ̀ tó máa fi yá ní kíákíá, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe. A bá yín gbìyànjú. Ó dẹ̀ dá mi lójú pé tí a bá gbìyànjú yìí, tí a ṣe bí wọ́n ṣe ń ṣe láàárín oṣù méjì, ẹ rí ìyanu ńlá tó máa yà yín lẹ́nu nínú ayé ọkọ yín. Àmín. Ẹ ǹlẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ káàsán, ṣé ẹ̀yin ni Mr. Muriabi? Èmi mò ń jẹ́ Múrí, ẹyẹ méjì kì í jẹ́ díẹ̀. Kí ni mo lè ṣe fún yín o? Orúkọ tọ̀dọ̀ mi ni Bọ́lárìnwá Àjọkẹ́. Orúkọ tèmi ni Gbénga Dání. Sásọ tá a kẹrin. Wọ́n rán wa láti complain wa ni. Wọ́n ní ká wá béèrè ni pé ṣé ẹ lè bá wa kọ́ estate ńlá. Estate? Wọ́n lọ abirú ayé wo làwa wà yìí. Mo ṣe mọ̀ pé gbogbo àwọn tó rìn títí kọ lórí wọn pé o. Ẹ tó bá rí yín tẹ́ múra dára nísìnyí wọn ní mọ̀ pé ọjà ti jẹ yín. Nígbà tẹ́ wọ ṣọ́ọ̀bù télọ̀, kéèyàn wọ ṣọ́ọ̀bù télọ̀ kó má bèrè iṣẹ́ bíríkìlà. Ṣé télọ̀ ń kọ́lé? Ó kele mo rò pé lórí burúkú ni ẹ kí ló ń ṣe ẹ mò ń kọ́lé. Mo ń ṣe ẹnjíníà kò sí ohun tí mi ò kì í ṣe mo rò pé ó já wèrè. Ẹ wò ẹ má bínú jàre ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Wọ́n ń kọ́. Ẹ relax, àmọ́ bí tá à ń bọ̀ àmọ́ pé ọ̀dọ̀ wọn náà ni. Fún house building. Ó ti yẹ house building. Ẹ jọ̀ọ́ ṣé a lè wọlé ká discuss better torí project tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ project millions of naira ni. No be juju be that. No be juju be that. Juju ni olórí burúkú gbà báyìí. Mo rò pé ó já wèrè. Ẹ má bọ̀ jàre ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ó ń sinwín ni ẹ wá jókòó. Ẹ̀yẹ jókòó. Náwó ìkara ẹ̀ fúyẹ́ náà. Mo ti ní kó má máa dárúkọ àwọn local places yẹn mọ́ ṣòrí. Mo ti ní kó má máa gbé mi lọ sáwọn local places yẹn mú ò láìkẹ́. Ṣòrí ó níbi kan tí máa gbé ẹ lọ tó máa ti ná owó gan máa mọ̀ pé yes ó ná òun. Kò sí wàhálà ìyàwó ọ̀rẹ́ kí
èmi kọ́ wò pé ká má ti ibi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ ni mo wò pé ká má ṣe díẹ̀díẹ̀. ha bébì ibi pẹlẹbẹ báwo ayé àtijọ́ nìyẹn tó bá bẹ̀rẹ̀ láti ibi pẹlẹbẹ ayé máa bá ẹ̀ bẹ̀ wọ́n máa jẹun ẹ lọ́wọ́ sórí these days ibi gíga báyìí ló ti máa bẹ̀rẹ̀ ìgbà yẹn náà máa mọ̀ pé yes ó ti arrive. wọ́n lè mọ̀ pọ̀ pọ̀ ńlẹ̀. yes now. kò sí wàhálà àtòrí àtọrùn kò sí ìtẹ́sẹ̀ ò lè gbé sáré ìwọ ló ní mi sórí ibi tó bá ń wọ̀n ní kó darí mi sí sórí bó ṣe sọ yẹn ó ti lọ bẹ́ẹ̀ bá a ṣe ń lọ ibi tó bá ní kí n yíwọ́ sí ibẹ̀ ni màmá lọ. now you're talking. owó tá a máa ná wà. ó ti yé mi ó ti yé mi sórí gbogbo tó bá fẹ́ ni mo máa ṣe ó ṣáà rí pé wọ́n ni mo ń ṣàkọ fún kò sí wàhálà gbé mi lọ gbogbo ibi tó bá ní kí n gbà ni màá gbà bó ṣe máa jẹ́ nìyẹn o. Ìjẹ̀ṣà Òkèlè ẹ̀ ń ṣe bí pẹ́ serious gbogbo bá a ṣe ń sọ̀rọ̀ tẹ̀yìn ọjọ́ rẹ̀ bí mi rí ẹ̀ ń fi àjẹra yín kí n tèmi èmi ń jáde o èmi àtòrè kẹta àbárẹ́ ẹni tó béèrè mi ẹni kó dúró yìí tí ò bá lè dúró ẹni kó máa lọ o kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀gá aṣọ méjì tá a gé lẹ̀ ń kọ́ a sì ní èní ni aláṣọ wà gbàṣọ aṣọ lẹ̀ tí ìran yìí tán bá dé ṣe ká kó písìsì fún wọn ni. àwọn táwọn nìkan wá gbàṣọ lónìí tọ́ bá ti dé ẹ sọ fún wọn pé mo ti jáde tọ́ bá ti wá ní àwọn fẹ́ ṣípòpò àwọn ò lè dúró ẹ pè mí kí n dáwọ́ wọn padà fún wọn kọ́ máa lọ kojú bẹ́ẹ̀ lọ́sẹ̀ fínì ilé ayé mi ò le rárá jọ kí ni mo tún fẹ́ kọ́ lọ́run ṣe fún mi mo lówó obìnrin rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi tó rẹwà yìí kí ni mo tún wá ń wá màmá ádámù ara mi torí ẹnìkan ẹjọ́ ìlú lọ máa fún mi gan. ọ̀gá mi jayé orí rẹ lọ àsìkò rẹ ló wá ọjọ́ ìgbò ní adéwọ́ká wà àmọ̀ pẹ́ nìkan wà ọ̀gá mi ló rè ọlọ́mọ tó ń sọ ọlọ́mọ tó ń sọ. wo ọjọ́ ìgbò ní abàṣẹ wa ọ àmọ̀ pé èèyàn kan wà sórí ìwọ gan o lè ṣe jọ̀gá lọ kí ìwọ gan bá lówó. máa wò owó máa ń ṣèǹjẹ èèyàn wà láìtàláì kéèyàn bá ti lówó bẹ́ẹ̀ ìwọ oníwà nìyẹn máa wò kéèyàn bá ti lówó bẹ́ẹ̀ habitation yẹn á jáde straight. èmi kọ́ tẹ́mi ò bá bí mi ṣe tí lówó yìí tí mo bá lówó wà tí mo ń sílẹ̀ mi. irọ́ ni ó ti wùwà rẹ kó bá lówó wà tó mọ orú wà kó lè wù. wàá gbé wàá ti jẹ́ ẹgbẹ́ jáde kó bá lówó èmi kan mo mọ̀ pásínálì ló wà. irọ́ ni o ń bì báwo Ọlọ́run máa gbà mí lọ́wọ́ àbúrò mi báyìí o ṣé kò ṣe pé tún ti lọ mu ọtí báyìí ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ ṣàbá mi rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital ẹ máa lọ sí hospital máa bá yín bẹ́ẹ̀ sìn máa bá yín bẹ́ẹ̀ sìn. Ọlọ́run. kí ló ṣẹlẹ̀. kọ́ ló máa ṣàánú wa máa ní èyí tí mo ti rò pé màá ṣeré fún ẹ máa make ẹ happy. tèmi náà dẹ̀ ti rẹ́dí pé gbogbo eré la máa ń ṣe gbogbo ara ló ti lè yìí o. ó wù mí bẹ́ẹ̀ bọ̀ àbúrò kan ṣoṣo tí mo ní iná sọ pé ó ń bì yìí wọ́n ti rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital mo ní láti máa lọ sìn. ó ń bí ẹgbèsè á lọ. Ọlọ́run. ṣé kìí ṣe Ebola. kò kí ṣe Ebola mi ti ẹ̀ mọ̀ nǹkan tó ṣe àfi tí má dé hospital I have to get to the hospital. ẹ tiẹ̀ dúró já ṣeré díẹ̀ kí n tiẹ̀. mi lè dúró máa rí ẹ létà ṣùgbọ́n máa ṣeré next time má worry. Oh God. ẹ̀yin ará àbí ìyá ẹ̀ kí n bẹ̀rù Ọlọ́run tí mo dẹ̀ ṣe tẹ́wọ́ tán àbúrò mb àṣedànù ìwà tó gẹ́ẹ́ máa la fẹ́yàwó kejì olórí burúkú làwọn ọmọ ìṣúná máa ń gbówó lọ́ọ̀mì wọn ní fẹ́mi wọ́n ṣe tẹ́wọ́ tán sílẹ̀ ó láàbúrò òun ń bì tí mo dẹ̀ ti mú jẹ̀dì àbúrò ẹ̀ tó ń bì yẹn ó máa kú ni o kò ní yè láíláí máa la fẹ́yàwó. Hello. Ọ̀gá ò ní lè wálé lálẹ́ ẹ níṣẹ́ tó pọ̀ tẹ́ ẹ ṣe. Jọ ọkọ mi dà, bá mi gbé fóònù fún. Wọ́n ránṣọ lọ́wọ́. So kò lè sọ̀rọ̀ mi tó ti ránṣọ. Ó dà kó burú. Múrí ò tún ní wálé wá sùn lálẹ́. Ó dà. Ọmọ pé akẹ́yìn jẹ́ ọmọ pọ̀ ara ń rẹ̀ díẹ̀. Lójúmọ́, màmá tẹ̀wó. Ìyí kó jẹ́ kí n yẹ bẹ̀ wò ó jẹ́ kí n yẹ bẹ̀ wò. Ìyí kí n lá, mi ò là, kí n tọwọ́ bọ̀, mi ò tọwọ́ bọ̀, kí n yọjú wò, mi ò yọjú wò rí. Ṣé bá bí àmọ́ níwọ̀ náà ẹ̀ẹ́dẹ̀ jà má ní sùúrù. O tún dé sí, o tún ní kí n tẹ 3M.
ara ń kàn mí jẹ́ kí èmi náà yẹ bẹ̀ wò jẹ́ kí n yẹ bẹ̀ wò jẹ́ kí n tọ́ bẹ̀ wò jẹ́ kí n yọjú wò bẹ̀ kí n tiẹ̀ rí bó ṣe rí mi ò fọwọ́ parí mi ò gùn mi ò là mi ò tọwọ́ bọ̀ kó tiẹ̀ jẹ́ ń débẹ̀ jẹ́ kí n bẹ́ẹ̀ ro gbogbo bẹ̀ tìǹbù bá pọ̀ bẹ̀ jẹ́ n fi yín já gbogbo ẹ̀ bá kí n là èèyàn lèmi náà màmá tẹ̀wó ó jẹ́ kí n yẹ bẹ̀ wò kó dáa ó tún dé sí orí kí n tún ṣe 3 million. nǹkan tó máa ń sún mi lọ́rọ̀ ẹ̀yin ọkùnrin nìyẹn ẹni small thing báyìí o fẹ́ tọ̀ síbi o fẹ́ ṣe kinní kan ṣé dandan ní kẹ́ tọ̀ síbẹ̀ ni ṣé gbogbo obìnrin tẹ́ bá náwó fún lẹ gbọ́dọ̀ tọ̀ síbẹ̀ ni ẹ̀yin ò ń lámójú kúrò ni. àmójú kúrò rú èwo nìyẹn ó dẹ̀ ní sùúrù. èló gan ló ti ná èló ló ti ná tó ń pariwo fẹ́ tọ̀ síbi o fẹ́ yẹbẹ̀ o fẹ́ lárun o fẹ́ járun ṣé o ti ná tó 10 million ni. tí mi ò bá tí ì ná tó 10 million mo ti ná tó 7 million. 7 million pé. orobì mi ò mọ ṣírò ni. ó ń kọ sílẹ̀ ni. mi ì ṣe ní kọ sílẹ̀. so 7 million naira náà ló ná fún mi tó ń pariwo tó tó yìí. ìṣòro lọ́kọ́ dídó 7 million naira náà pọ̀ pẹ̀lú ìtò tún bèrè sí 3 million naira àpàjù èdè ni ó di 10 million. ó ti wá pọ̀ jù. láì tí ṣe nǹkankan. ó ti pọ̀ jù. mi ò sẹ́ndì owó àmọ̀ jẹ́ ká lọ báyìí jẹ́ kí n lọ túbẹ̀ wò. mo dẹ̀ ti explain fẹ́ mo ti sọ nǹkan tójú mi rí lára ọkùnrin fẹ́ mo ti sọ gbogbo nǹkan tí mo go through ṣé o mọ̀ pé ní tó bá máa ṣe ewúrẹ́ mọ́lẹ̀ ó máa ṣọ̀rẹ́ onípa kí ni. mi ò ṣọ̀rẹ́ onípa kí màá tẹ̀wó fóònù ló ti wà lọ́mì àmọ̀ ṣèlérí fún mi pé tí n bá ti ń tẹ̀wó a máa ń lo hòtẹ́ẹ̀lì jẹ́ ti ẹgbẹ̀rún sọ́wọ́n àbèjì jẹ́ ńlá jẹ́ ń fa àwọn àbèjò. mo ti gbọ́ kí n tẹ̀ jẹ́ kí n bá káńsì nọ́mbà mi. mo jẹ́ kó bẹ́ẹ̀ kí màá tún wá tẹ̀wó wà tó wá sọ mi pé àwọn àbèjì ń ṣàárẹ̀ o. ó yẹ jẹ́ kí n tètè jẹun tí máa jẹ ṣé ní gbogbo ìwọ ló ṣe máa jẹ ìyá ẹ jẹ́ kí n jẹ báyìí. má kánjú lábẹ́ ẹ jẹ́ kó jó mi lẹ́nu ẹ jẹ́ kó bọ́ mi gbogbo ẹnu ẹ máa bò. mo fẹ́ bẹ́ẹ̀ omi gbóná ni màá mú un lé. ó ṣe àyà mi ó ṣe pé mo pè ẹ́ tí ó dẹ̀ fààyè lẹ̀ fún mi láti jókòó ṣé ó rí ohun tí mo fẹ́ sọ yìí ó yẹ kí n pe olórí ẹbí kí n pe gbogbo àwọn àgbààgbà tí mo ní nílé àmọ́ mo á rò lọ́kàn ara mi pé mo rí ṣé mo wá kéré ni inú olówó lásìkò yìí kó tó ka mí ní kó tó ka mẹ́rin wọn ò ní fi mí sí nọ́mbà 3 nọ́mbà 1 ló máa fi mí sí ni mo ṣe rò pé mo lè yanjú ọ̀rọ̀ inú ilé mi ọ̀rọ̀ fámìlì mi ni ìdí tí mo ṣe ń sùn ta káàkiri tí mò ń pẹ́ wọlé òun ló jókòó yìí ní kí n mú ojú ajé kò ní sọ. gbogbo àròyé ẹ̀ ò tí ì yé mi o ìdí tó ṣe ń sùn ta ń rẹ̀ tó túmọ̀ sí pé. ìbákà ló láròyé èmi ò ṣàròyé ọ̀rọ̀ tó mọ́pọ́ lọ dání òun ni mò ń sọ tí mò ń gbìyànjú àti sọ ni pé ìyàwó tí mo fẹ́ fẹ́ lé rè. ẹ ṣé gan mo dúpẹ́ ẹ̀rọ ìyálé mi. sílífà ló kó sí gbogbo eyín amẹ́ríkà ló ti wá. ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú. àmín. so ìyálé mi ọgbọ́n àtìmọ̀ àti òye tó tayọ tọ́lọ́run fi jẹ́ kẹ́ dilé mú dìsìn ọlọ́run jẹ́ ó mọ́ yín. àmín. ó dẹ̀ ṣe fẹ́yìn náà tẹ́ fi lu ọkọ wa débi tó dé yìí àfẹ́mi náà kémi náà lè máa lò lọ. bẹ́ẹ̀ni. ẹ ṣé gan ìyálé mi so nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé èmi ń fi pé bóyá ká fi egun òtòlótó kí gbogbo ẹ̀ lè máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́. ó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́. ẹ ṣé ìyálé mi ẹ ṣé o. tá a bá ti fi egun òtòlótó kò ní sí wàhálà torí ibi tí ìfẹ́ bá wà ibẹ̀ lọ́lọ́run gbé. ó mà ṣe. ló ṣe. mo rí ó mà ṣe o ẹni Ṣàngó bá tọ́jú ẹ̀ yagi lóko tó bá gbọ́ dídùn àrà á sàpamọ́. òun lérí ni òun lérí àbí kí ló ń ṣe mọ́ yẹn ní tó ń ṣe báyìí. kò ń ṣẹ̀ṣẹ̀ bíbélì ìyálé mi kàn sí ọmọ àti ìpọ̀fọ̀. òun fẹ́ ni. ìyálé mi ò fẹ́ gbádùn ó dà pé wọn ò fẹ́ ká ọra fi egun òtòlótó ọmọ líle lèmi náà wèrè wà ńlẹ̀ ọkọ mi mọ̀ pé àwèrè wà ńlẹ̀ tó pọ̀ gan tó bá yẹ pé káwa gbé sókè kan máa ju ó lọ́fẹ̀ẹ́ ni máa yọ ríǹgì sí máa ṣí wíìgì. ìjọ orí kò sígbà tí ò ní lè bẹ́ẹ̀ torí ẹni máa jẹun gbọ̀ngbọ̀n láti ilẹ̀kùn gbọ̀ngbọ̀n gbogbo position tí yàn bá wà tí yàn bá ti fẹ́ lé òkè ó máa dúró bí wèrè tó bá dúró bí wèrè àwọn èèyàn ò ní fẹ́ gbà fún yẹn wọ́n á tiẹ̀ kúrò lọ́nà ṣé orí wèrè yẹn ó sì máa ṣe kó o dẹ̀ máa wò pépà ló ń ta o ó ń ta pépà fún àwọn alákàrà níbẹ̀ mo ti lọ mú
ṣìhún ni mo ti fẹ́ wá bó ṣe wà yìí tó ń ṣòṣì orí burúkú mò ń bọ̀ ó máa padà sí ṣìhún ó máa padà sí ṣìhún. ọ̀pọ̀ náà ayírádà ó bẹ́ fọ̀ lábàtà oyọ̀ bẹ́ẹ̀ tí jọ ṣọ́ mi lọ́rọ̀ pé ó mú kú ni láti ọdún tí èmi àti ọkọ mi ta ti ń jìṣẹ́ jìyà ọbẹ̀ jiná tán ó wá ń yọ abọ́ ó fẹ́ wá jẹun bẹ̀ ó possible. ìyálé mi ẹ bọ́lẹ̀ ń bẹ̀. ẹ̀gbọ́n tó sọ pé it is not how far but how well. ẹ wo àtayédáyé ó ní wèrè kan á ti forí jálé agbọ́n tó máa kírètì ọ̀nà báyìí tẹ́gbẹ̀gbẹ̀rún èèyàn àwa gbàbẹ̀. jẹ́ kí n wá ṣe kó yẹ sórí ọ̀nà eléyìí tó fẹ́ gbà yìí agbára ọ̀run ní fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọ̀nà tí o fẹ́ tọ̀ ọ̀nà tó là tó fẹ́ tọ̀ yìí ó máa tọ̀ lọ sí ọ̀run. kí ni gbogbo eléyìí báyìí kí ni gbogbo eléyìí báyìí kí ló dé kí ló ṣẹlẹ̀. ìyálé mi ti fẹ́ pa mí látàárọ̀. ó fẹ́ kọ́ ọmọ lọ́mọ sí mi lọ́rùn ó fẹ́ kí n lóko èèyàn lọ́rùn jọ kí ló ṣe fún ẹ tó fi fẹ́ pa. ẹjọ ṣé ẹjọ ṣí èrè papọ̀ no mo ní ṣí ẹjọ máa ṣí èrè papọ̀ ṣé rọ́bẹ̀ lọ́wọ́ mi ni àbí mo fún lọ́rùn. oníṣẹ́ mo rọ́bẹ̀ lọ́wọ́ ẹ tí ń dùn ẹ̀gbà tó sọ pé ó fẹ́ pa òun ebi ló bá ń gbéṣẹ́ ẹjọ́ ṣí èrè papọ̀ wọ́n kò ń sinwín náà ebi ló bá ń gbéṣẹ́ ẹjọ́ ṣí èrè papọ̀ kò wá sí respect mọ̀ rárá wọ́n kò ń sinwín wọ ìwọ náà mo sọ fún ẹgbẹ́ ní máa jẹun gbẹngbẹ́ àti ilẹ̀kùn ọgbẹ́ tó bá dún bí egungun dún bí òrò ó tẹ́ máa fi jẹun wà nílé ó bọ́dọ̀ bá fún ọ. olókè láyà bí olórí kan máa jó lọ òun wẹ̀ yẹn ó máa kàbùkù. ó wù yín nígbà tẹ wí tọ́lẹ̀ kan tẹ ní pé mo lè mí wá nígbà tẹ́yìn forí jalè agbọ́n ó wù yín láti fi jàǹkárí wọ̀kọ́rùn mi ṣe ríru tiwa báyìí àwọn ò ráyè pé káwọn kan máa bẹ́ẹ̀ nìkan máa kó náà gi kó kinní kan ìgbà tó bẹ̀ bá jiná ní irú tiwa ẹ̀ máa ń wá láti wá lábẹ́ so iṣẹ́ tẹ̀yìn ṣe àwọn tá a máa jèrè ẹ̀ lélẹ́yìn. ṣáà máa kéwì tó bá ti ṣe tán wà kó ẹ̀rọ jáde kúrò nínú inú ilé yìí ó máa gbóná ọmọ ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ inú ilé yìí máa gbóná ọmọ ẹ ara máa ní ẹ nínú ilé ó máa jáde fún mi nínú ilé. ṣé létí mo ti wọ̀ tán ìyá mi ìmọ̀lẹ́ wà ojú yín kọ́ mo ṣe wọlé tí mo ti jókòó ẹ ṣe pé mi ò ní ibùjókòó tí mo ti jókòó ó ní iṣẹ́ ó yẹ mo ti jókòó ó fìdí nu ṣé àtẹ̀jíṣẹ́ jìyà lórí ẹ̀ èmi mo fìdí nu ṣé ibùjókòó kọ́ yẹn ibùjókòó kọ́ yẹn ó ń bá yín sọ́tò ẹ̀ka ra calm down kẹjẹ ká kọ́ yín ẹ̀ wọ jàlámì àdé tó fẹ́ lọ kírun gbogbo àwọn kan tó yẹ kẹ́ máa ṣe lélẹ́yìí kọ́kọ́ wa máa fi wọ̀dọ̀ yín ẹ̀ wọ jà ẹ̀yà mi ẹ̀ má bínú ẹ̀ mọ ẹ̀wà yìí irú rìn tí mo máa ń ṣe fọ́kọ mi tó fi gba tèmi ju yín lọ́jọ́ ìtúnṣe fún yín sorry ó ti bá mi fowó oúnjẹ lẹ́ẹ̀mílé máa lọ mi. èwo rẹ̀ bí tàbí ó kà ẹ̀ gbogbo ẹ̀ ló ń ṣe pàlàpọ̀. èṣù náà fẹ́ bẹ́ẹ̀ gbé olóòní gbà bó jẹ́ góńgó mú ẹ̀ kó máa dúró síbẹ̀. ọjọ́ kò yí ẹ pé ìlú kọ́ ní bàbá èṣù fún láyé máa pa mí o. bí mo ṣe lálàá yẹn nìyẹn. Allahu Akbar. Ìyá wa àlá lásán kọ́ lẹ lá bí kì bá ń ṣe wípé Ọlọ́run mọ̀ fi ìṣípayá yẹn hàn tó ń túmọ̀ sí wípé orí owó lọ́kàn yín gbé wá sáyé. Ṣé wá rí nǹkan tó kàn nísìn òun ni wípé bá má ṣe tètè kóná mọ́ kádàrá yìí kí gbogbo nǹkan tẹ́lẹ̀ ń rí kó lè di mímúṣẹ. àáfà kàkùnà ọmọ kádàrá ọkọ mi. bẹ́ẹ̀ni pẹ̀lú àdúrà. kó wá dolówó tán kó wá fóbìnrin mi lé mi lórí ládùúrú ìyà tí mo ti ń bá jẹ bọ̀ irọ́ mi ò ṣe mọ́. àáfà ẹ má jẹ́ àkùnà ọmọ kádàrá ọkọ mi mọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kémi àti ẹ̀kájọ máa jìṣẹ́ jìyà lọ ká máa bá yí lọ báyìí ládùúrú gbogbo wàhálà tí mo ti ń ṣe lórí ẹ̀ ládùúrú ìyà tí mo ti ń jẹ obìnrin kan máa wá lé mi kúrò ní ẹrù mi àbí kó wá pa mí irọ́ o ẹ má jẹ́ olówó mọ́ èmi náà ni mo fẹ́ ṣàdúrà tẹ́lẹ̀ mi ò wá ṣe mọ́ báyìí ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ ẹ jẹ́ kémi àti ẹ̀kájọ wà bẹ́ẹ̀ ká máa yí mọ́ báyìí. ẹ ṣe mọ́. mi ṣe mọ́ àfa mi
Inshallah, má kú náà. Allahu Akbar. Ṣé rí ọ̀rọ̀ Ọlọ́run ọba kankan kò ní lọ láìṣẹ. Tí ẹ bá gbàgbé ní ọjọ́ tẹ́ wá síbí, mo sọ fún yín wípé ẹja á ṣe àdúrà. Ẹ̀yin lẹ ní pé irọ́ o, àfi ká bá yín ṣe ní kíákíá. Kádàrá tọ́lọ́run bá ti kọ mọ́ èèyàn kò ní lọ láìṣẹ o. Lọ́lọ́run ọba lékè ọlá fi ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀. Ó ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run bá ní wá àti Allaha wa rasulahu. Ẹ tẹ̀lé mi Ọlọ́run ọba àtàwọn òjíṣẹ́ tí mo rán sí yín. Wala tanaza'u, ẹ má bára yín jà. Fatẹ́fúṣàlú, kẹ má bàa fọ́nká. Wátẹ̀zẹ̀ àbàrí hukum, kí agbára tèmi Ọlọ́run bá gbé sínú ayé yín kó má bàa fi yín lẹ̀ lọ. Ìyá wa, nǹkan tí mo wá fẹ́ lò gangan bẹ̀ ni pé Ọlọ́run ní wàsọ́ọ̀bìrú, ẹ lọ ṣe sùúrù. Inna Allaha ma'a sabirin. Ṣé wá rí tó kàn nísìn? Òun ni wípé ká wá bẹ̀rẹ̀ àdúrà yẹn ní kíákíá. Tí a bá ti bẹ̀rẹ̀ àdúrà yìí, tí a fi ń ran kádàrá ọkàn yín lọ́wọ́, tẹ́yìn náà bá délé, kẹ́yìn náà máa wá ṣe àdúrà. Èyí tẹ́tún máa fi kún àdúrà yín ni wípé tí àdúrà ọkàn yín bá gbà tán kó fi mọ̀ yín, ìyẹn ìkíní. Ìkejì tẹ́tún máa fi kún ni wípé kí obìnrin àjòjì má ṣì yín kúrò nídìí ẹrù yín. Ó tán, aláàánú lọ́lọ́run ọba tó sì dá mi lójú wípé tá bá ṣe sùúrù bí Ọlọ́run bá ṣe ní ká ṣe sùúrù, gbogbo nǹkan tá à ń lé yìí yóò di ìmúṣẹ. Ṣé ó yé yín báyìí yá wa? Ètò ń bẹ wá, ń bẹ ọ̀gá mi, ayọ̀ lọ́jọ́ ni. Àyà mi ò já o, àyà mi ò já láti ibi ìbejì o. Èkó ń bẹ wá, ń bẹ. Kọ́hìndé Pélé Wúrà ń dàgbòrú ẹ̀ sì rí nǹkan kan ṣe sí i. Adúbí àrán ibi la ti ń pè yín. Dáre kọ́ lélẹ̀. Dáre kọ́ láì ságbè. Èmi ni onílù Pélé Wúrà. Onílù Pélé Wúrà! Ó máa tẹ́ mi ní ìkíní ìrọ̀ lọ́sàn-án. Mo wá fòde èmi sálẹ̀ kí n bá lè rí ìrọ̀ rí gbogbo àwọn tó bá wá dòde ọmọ ẹ wá dòde rú. Ibi táyì náà ti ṣẹ̀ṣẹ̀ kú sẹ́nu. Ẹ bá ti fi sí ọ̀sán. Èyí làkejì bá mi ti ń da bá mi sí àsíá. Ṣé bó ló mọ èèyàn sá ni? Òní ní ọmọ pé gíran ni mi ọmọ líle. Èèyàn tó ti gbé sàsárì tó fi mọ kí sásáwó dàgbà. Ìsánsàkún sàbáyì ẹ̀jẹ̀ rẹ̀ ó ti bàlà. Ìsìn ní jẹ́ wọ́n ṣí òkú rẹ̀ lẹ́ẹ̀kan náà. Ọjọ́ wọn bá sì orí kan wọ́n sin apá. Gbogbo ọgbà tí Pélé Wúrà bá ti ń kọ́ ni ọkàn rẹ̀ ní balẹ̀. Ìṣẹ́jú ìṣẹ́jú ẹ̀sìn mi ń gbẹ́rẹ́ ẹ̀ẹ́dẹ̀ mi ní fúnpá lórí wàhálà ìsá. Tó ń bí mi pé òun á gba mọ́tò díẹ̀ kò ti fi ojú ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ni. Sídìò ọkọ rẹ̀ mọ̀ bọ̀ mọ̀ kọ́kọ́ mi kọ́ sọ̀rọ̀ ayé rẹ lóde. Ẹkúnlẹ̀ ẹ̀ka àlọ́ lẹ̀ gbà. Èmi tó lọ kọ̀ kò sí ní ọ̀sẹ̀. Ṣọ́ọ̀ṣì rè. Èyí là ń wọ́n yẹ owó. Ó ń sun ẹ̀sẹ̀ sí mi. Tá a bá yà mí wọ́n fọlọ́gbọ̀rù wọ. Èmi. Bẹ́ẹ̀ náà sọ lórí pé mo rọkọ̀ kẹ́mi wà lọ rè é sáà padà. Ayé kìí ṣe gbogbo àwọn ọ̀bẹ̀jì wọn gbádùn. Wèrè lélẹ́yìí. Ọ̀wá rẹ ni bá ṣọ̀tà mọ́, ó wá di kejì rẹ̀, ọmọ Kẹ́hìndé. Ó dá irú ìyàwó lẹ fẹ́ kí wọ́n mọ̀ pè mí. Ìyá wọn náà nù. Ṣùgbọ́n kíní ọkàn ló ń bà mí lẹ́rù o. Kíní ọkàn ló ń bà mí lẹ́rù o. Kíní ọkàn. Àní nǹkan kan ṣo, nǹkan kó ṣo. Ẹyọ kan ṣoṣo. Tí bàbá rẹ̀ bá tọ́ mi mú, máa bá tiwọ́ tó ọjọ́ mọ́ rẹ̀. Ìwọ ìfọ́túnjọ́ ọgbà tó fẹ́ kú. Ó yá ìfọ́kù tó bá gbẹ ní gbígbóná kó o gbẹ ń gbóná fún tó bá gbẹ ní tútù kí o gbẹ ń gbóná gan padà gbogbo kóró rẹ̀ kó o gé jẹ kó o bá gbogbo rẹ̀ jẹ́. Wálé làgbà ẹ̀yẹ́lé. Wálé làgbà ẹ̀yẹ́lé. Ẹyẹ ẹgbẹ́ mi ẹ̀ dúró. Tó bá tiẹ̀ wá jálè náà kò yẹ kó le tó yìí tí ọmọ ìyá méjì tó fi wá di ọ̀tá ara wọn tó yìí. Tí nǹkan kan báyìí lè sọ́kọ mi tó bá gbọ́ iná ìní fọwọ́ kan ayé ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n yọ tiẹ̀ ní méjèèjì mọ́lẹ́ ni kò sí ìka sí ọ̀sẹ̀ lẹ̀. Ìwé tí èmi máa ń bá ní mo sí. Ibi ọkọ̀ ẹ̀rọ kò lọ́kọ̀ tó bẹ́ẹ̀ ni kójú bẹ́ẹ̀ lọ. Tí Pélé Wúrà tó bá ṣeré fún yín tán ẹ tún gbàdúrà kéèyàn tó kúnú ẹbí yín kí Pélé Wúrà tún. Ọlọ́run tẹ̀lé jẹ́ ká tọrọ fún wọn nídìí wa. Ẹ jẹ́ ká kí wọn kábí ṣe ètì múrí ní wọn náà.
náà mi owó tẹ̀ náà ni torí màmá ẹ̀ máa ní sàárà ni. ó dà bí sí oníṣẹ́lá wọ́n sá mi débi pé bóyá ní fi sí orin yìí lẹ̀. ọmọ mi dà kí ló mú kí ló ṣẹlẹ̀. Pélé wúrà irú kú wo ló pa Pélé wúrà. èmi mú pa. ó ṣe kí ó ṣe kí ni. ta mọ̀ wípé nínú ilé ìtura yìí ibẹ̀ ni wọ́n ti pa Pélé wúrà. bẹ́ẹ̀ gbà. ojú tẹ̀ ń wòye ojú tí mo jẹ̀ kí olómi àbójútó bàbá mi tẹ́tí kó láyà jẹ. èmi ọkà ojú ọ̀nà tí máa lé fùrù kọ̀kọ̀ fún kọ̀kọ̀. ẹ mọ̀ sí. ọkà pa bàbá ń jọ sí ọmọ dàgbà yín dẹ́sà ejò. ikú tó pa bàbá ó padà pọ̀ mọ́. sọ́ọ̀nì ṣe é fẹ́ kú ni. ọba fún gángan mi kò kú fún wa fọ́fọ́ kú fọ́. bẹ́ẹ̀ bá wá rìnrìn bẹ́ẹ̀ máa bẹ̀ yín sẹ́kísẹ́. Coming soon on Okiki Premium TV. That's my car. I just put it on. You are very, very good. Please, you know what? Ìṣe kọjá lọ́mọ àwọn bọ̀dá fẹ́ńtà kí lè ṣe ìdílé ṣe ìgbà tí mo lè fi máṣe kí ìgbè súnmọ́ ní bọ̀dì ní ọ̀rọ̀ ìṣọ́ọ̀bù ìyá náà. Èmi náà dẹ́ ti mo ti fi ìyàwó ṣe ìrọ̀lẹ́ ní ṣọ́ọ̀bù kan ó kóró kéré ọtí mo ní ọtí. Ó ṣàmà wọ àṣìṣe fẹ́. Ó ń bọ̀ tá a máa ṣiṣẹ́ fẹ́. Èsì nǹkan tó kàn mí ẹni ilẹ̀ bá a bá sọ fún mi bá a bá ṣe ẹni láti ẹ̀dọ́ àjẹ́. Èsì nǹkan tó kàn mí jáyé lọ. Ọ̀pọ̀ ìṣòro. Èmi ní ti gbé mi náà gbọ́ ìrẹ̀lẹ̀ tó ló gbà ó rí pé ó yà pẹ́ẹ́lú ìgbà tí wọ́n jáde ta ìdí tí mo ti rọ̀ sí ẹ̀gbọ́n mi kò mọ̀ pẹ́. Ṣé kí wọ́n lọ fún mọ́tò sí lóbi? Ó ní bí ṣé kí n bá yín fún ọ náà? Ní ọ̀lẹ́ tẹ̀sí. Ó lè máa rántí. Ayé náà dà jáde. Ó tẹ̀lé. Èmi wò pé bí a ti lọ sọ́kùn ní ìlànà ìṣàlẹ̀. Wọ́n kọ orí ibú ní ayé ìdílé ìmọ̀ ìdára àbí kéèké ìkọ̀ká jà àti ìpèsè. Ó bá ń gbé mi lọ́gọ́ mo lè yọrí jáde nínú mọ́tò fi hàn ṣubú dànù. Mo kọ́ mo ti wá bẹ́ẹ̀ mi ò fẹ́ ṣàlẹ́ máa ń ṣe ìwé kó mo wà àbúrí àwọn rẹ̀. Ìgbà ìgbọ́dọ̀ nítorí ibi tí wà ṣe ẹ̀fẹ̀sẹ̀ lè dé máa tó ìyẹn náà pè ní káàkiri náà fẹsẹ̀ sálẹ̀ àwọn ní láìpẹ́ ìgbésẹ̀ sálẹ̀ ẹ̀fẹ̀rẹ̀ sálẹ̀ pé ẹ̀yìn kò kí ẹ̀yìn babalọ́lá ni ó ti gbọ́ bá ọlọ́lá sí ó yẹ kẹ́ ẹ mọ ìgbàgbọ́ ọ̀la ni àmọ́ kẹ́ ẹ wọ́n fẹsẹ̀ rẹ̀ káàkiri báyìí ọ̀dà tó. Pẹ̀lú ìlànà wáyé tó ti fara ọ̀la. Tó jẹ́ bí torí mo ti wà ní láì tó ilẹ̀ ìwọ̀n máa ń kí ìgbà nígbà tí yẹn ti visa fún ìkòkòrò àti gẹ̀ẹ́sì orí tí ọ̀gá bẹ́ẹ̀ kí ẹ wà ní ọdún kọ́pì ayọ̀ lórí fóònù ilé wa náà lórí ọjọ́ ìjà máa rí àtúntà àwọn àṣà tábìlẹ́ lókì tábìlẹ́ lókì. ìlú òkè tí wọ́n máa ń lè ṣe ìlú òkè tí wọ́n máa ń lè láì máa láì ìlú máa ń fi ń tọ́ ilé jáde. Jẹ́ta àwọn tó yẹ gbọ́dọ̀ rí sí ìgbà tó yẹ lẹ́yìn tó gbọ́dọ̀ rí. Ẹ bá sọ owó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ wọ́n pa á. Òkú tí a sì bẹ̀rẹ̀ sí. Ṣé wọn náà ti wá rí nǹkan tí mò ń sọ nísìn? Mo ń sọ fún ọ pé ìjà rọra sídìí rọra ìta gbangba láwà. Pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ àtẹ̀wá mọ jẹ́. Ọba ti bèrè bottle water. Sọ wọn pé nígbà tá à ń sọ̀rọ̀ Ìjẹ̀ṣà. Mo ní client ni o ní Ìjẹ̀ṣà ìwọ sí Ìjẹ̀ṣà ká ní mi bẹ́ẹ̀ dọ́gbọ́n tí mo bẹ́ẹ̀ dá yìí ṣé àyè gbádùn máa wá báyìí oníjẹ̀ṣà kọlà sóhùn. Ṣé ìlà tó kọ sóhùn òun ló fẹ́ sọ ni kí ló kàn pẹ̀lú Ìjẹ̀ṣà kọlà sóhùn. Ká mọ̀ parọ́ ká mọ̀ jàre Ìjẹ̀ṣà kọlà sóhùn bẹ́ẹ̀ ni bí ẹ bá wá ṣe torí owó tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ irú mi sí Ìjẹ̀ṣà irú Ìjẹ̀ṣà sí mi ṣé ọwọ́ ẹ̀yìn mi ni Ìjẹ̀ṣà kọlà sóhùn. Ó kọlà sóhùn ok màá wá gbé ẹ débẹ̀ tó bá débẹ̀ sọmọ pé téèyàn bá try láti lọ sí Dubai tọ́wọ́ máa lọ́dọ̀ àwọn ọmọ mi tán tẹ̀ka èdè tó wà lẹ́nu ẹlòmíì tẹ́lómi bá sọ èdè Ìbàdàn báyìí wàá fẹ́ bẹ́ẹ̀ lùgbó
tán bá sá picture báyìí tó bá dẹ̀ rí wọn Dubai náà wà o nínú picture báyìí picture wọn tó máa rí wọ́n jẹ́ kínní tán fi ń fa ọtí tó bá rí wọn nínú picture wọn máa fine tán bá sọ̀rọ̀ sí ẹ even though kó máa lọ tán bá sọ̀rọ̀ ẹni wọn jáde wá kọ́kọ́ wù pé bọ́dá yìí ẹlẹ́dẹ̀ báyìí lẹ́nu. àmọ́ síbẹ̀síbẹ̀ Ìjẹ̀ṣà ó dọ̀tí ó sì lúko. Ìjẹ̀ṣà dọ̀tí bẹ́ẹ̀ni ẹ gbé lọ káwọ̀sì kan lọ fọ àbí kí ni òun rádaràdà tàbí kí ni máa ń ṣe ọ gangan náà Ìjẹ̀ṣà dọ̀tí ìwọ fún rẹ ní tó máa ń bí mi lọ́rọ̀ ẹ ni pé wàá máa complain ìwọ fún rẹ gan tó jẹ́ pé à á manage ẹni ìwọ tó jẹ́ pójú kan ló ní wàláì sídi wàláì tàláì sọ́n bílà làṣìláwà wàláì mi lè tó sí ẹ. tí o ti ní tó ṣe kò sí wàhálà èmi ló ń bá wí pé olójú kan ni mí. irọ́ èmi ló ń bú. irọ́ ó ti dáa bẹ́ẹ̀ ó ti dáa bẹ́ẹ̀. irọ́ sórí bísínẹ́sì sì tó wà láàrin èmi àti ẹ látòní lọ mo ti fi gígùn. kí ló ń ṣẹlẹ̀ láì ṣe gist lover kí ló dé tí wọ́n máa sáré mú story dání gangan náà. kí ló ń bá káàkiri sọ ọmọ ẹni tí gist lover jẹ́ ọba rùn ìwà tèmi mọ̀ ju tọba lọ n tó ṣe lónìí. ní sùúrù fowlẹ́sì ni wọ́n pè. ó dà ẹ má bínú o fowlẹ́sì tún ni wọ́n. yasin. àjẹpá àwọn gist lover ò tí ì dé fowlẹ́sì ń gbà náà. ní tó ń bá mi sọ yìí látòní lọ àjọṣe mọ́. ní sùúrù sídí ní sùúrù ní sùúrù gbogbo nǹkan kékeré báyìí wàá sáré bínú nǹkan kékeré báyìí wàá sáré bínú. àwọn ọmọ wa bá mi sọ̀rọ̀ bíi kíní sọ́ọ̀mọ̀ mi ni mo ti jáde sí i látàrí Ọbásanjọ́ ni. ló ti já. níwọ̀n èmi sí Ìjẹ̀ṣà tó bá ń sowó tá a rí lọ́wọ́ rẹ̀ ọwọ́ àìsàn pé wo ò lè fẹ́ mi ta ló lè fẹ́ wọ gan ta ni ọ́. ta ni wọ́n náà. wọ́n tó kọlà sí gbogbo ẹ̀kẹ́ yìí. ṣebí ẹ̀kẹ́ lèmi tún kọlà sí ta ni wọ́n mo sì dájú ọ lọ. ọ̀rẹ́ àjẹmí lọ. irú làwọn olùdá jẹ́ pé àwọn ọmọ làfẹ́ lagi. ó ti dà bẹ́ẹ̀. àjọṣe mọ́. àjọmàṣe ó bẹ̀rẹ̀ tiẹ̀ nìyẹn kókó nǹkan tí mo fẹ́ lọ pọ́ìntì tí mo lọ gangan ni pé sídí Ìjẹ̀ṣà sọ fún mi pé òun sẹ́ndì 10k sí ọ torí mo rí pé ìwọ̀nba owó tó ń wà tá bá ti close ní ṣọ́ọ̀bù báyìí wàá èmi àti ẹ̀ a máa ra dọ́gbọ́n àmọ́ wá sọ̀rọ̀ wa ó máa fún mi ní gò kan ṣé ọtí ni kémi wá mu ìgbà míì ó máa rọ mí yó máa ṣe báyìí lọlé. èmi ó máa gbọ́n mi délé. kí ni mẹ́mẹ́. irú owó tí ó sẹ́ndì sí ọ irú 10k yẹn sẹ́mi ò lẹ́tọ̀ọ́ sí ni. kò sẹ́ndì 10k sí mi. èló ló wá sẹ́ndì. 17. 17. ṣé client tó máa ń parọ́ fún client ni 17. ìyẹn bẹ́ẹ̀ ni 17 lọ sẹ́ndì. òkè káàtì ẹ̀ ní Ìjẹ̀ṣà parọ́ irú 700 orí ẹ̀yẹn ṣé kò yẹ kó tọ́ sí mi ni. rárá o kí ni nǹkan náà kí ni. ẹ ṣé 50-50. bẹ́ẹ̀ níyàwó bẹ́ẹ̀ mi níyàwó. ṣé 50-50 kọ́ ló yẹ ká pín ni. bí ti bó o ṣé kò fọ́ tẹ̀lé ara ni gbogbo bí mo ń ṣe máa ń dì mí mi sọ̀rọ̀ kọ́ra mọ́ ni mí o lè máa jẹ jù mí lọ ìlọ mu tíráfì tí mo mu máa tù. ìwọ ló ní mọ́ọ̀tì ló fẹ́ mu ara àwo náà ara wo ló máa ń pálẹ̀ gan nǹkan tó máa fi ń dẹ́rù bàyàn nìyẹn tó wáyé pé kó tẹ̀ lára ni mo lè ṣéǹjì client o mo lè lọ gbé bọ̀bì risky o. ó dàbọ̀ gbà náà ó dàbọ̀ rọ́bìsì tí ìbá ṣe pé kìnnìún Ìjẹ̀ṣà wọn fọ́ tẹ̀ ńlá ara òun náà. tí wọ́n sòdè tí ọ̀rẹ́ wọn ò gbọ́. nǹkan tí èmi sáfẹ́ sọ fún ọ ni pé kúkú bíìlì ẹ̀ eléyìí tó fi ń bíìlì ẹ̀ lówó kéékèèké yìí kò dáa èèyàn máa ń bíìlì client ni. bẹ́ẹ̀ ló ní sí. tó bá lọ bíìlì client ni pé na food money ló máa send sí ọ ẹ ti ń ṣe dating báyìí ó ṣe bíìlì ẹ̀ bíi 1.5 million. kí ló ṣẹlẹ̀. my bad. my bad. mi ò mọ̀ pé yẹ kí n bíìlì ẹ̀ lówó tó tó bá. oh god. my bad. mo ti mọ tí ń ṣe. kí ló fẹ́ ṣe. ń bíìlì ẹ̀ lówó ń fọ́ọ̀mù fún bí ọṣẹ tí wọ́n fomi pò. irú mẹ́tọ́dù irú mẹ́tọ́dù. ń sọ pé bí mo bá ti rí mo ṣe ìfẹ́ mi ọkọ mi mo ní owó kan tí mo nílò owó tí ìyá mi tọ́jú sí mi láwá nígbà tó tọ́jú owó sí mi lọ́mọ wá sọ́ọ̀nù dákun bá ń wá n ti sọ fún un ó sì máa ń sọ fún mi pé òun ò fẹ́ kí n ké. ìyá rẹ tọ́jú owó sí ọ lọ́wọ́ wá sọnù kó bọ́ ọ wá sójẹ́ gọ́gù ni àbújẹ́ sásì wàá ní kó fún ọ lówó kó bẹ́ẹ̀ wá báwo. ọdẹ à ń sọ bẹ́ẹ̀ fún gbà. tó bá irú 1.5 million yẹn tóun bá wọlé o lè fẹ́ mi bí 800 tó bá fún mi bí 800 irú 700 orí ẹ̀ náà ìwọ náà á dì mú. kí ni owó sọ gbárù. ṣé bí mo mọ̀ pé. sọ wáìnì mi bàbá wáìnì mi start mọ́lẹ̀ ìwọ ló sì ná sọ fẹ́ máa jẹ dúró náà lọ ni. èmi ni mi dùn máa nù. àyìn gbàtọ̀ wá dé ọwọ́ mi dùn máa fẹ́ máa jẹ dúró lórí lọ kí ni.
bá fún mi 1.5 ń fún bó ló ṣe ní 150 tán fún tí fún. Nínú èlò. 1.5. Ok, ọ̀rọ̀ rẹ yé mi. Ibi ká máa yọ ná. Kó má dàgbà ta ná lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìwọ náà máa yọ 150. Àmọ́ ibi tèmi ò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ 150 tèmi ni pé máa kọ́kọ́ wá bí máa pe gbogbo àwọn ọ̀rẹ́ mi máa invite wọn máa ní kán fún wa ní crate ọtí máa wá lọ wá àwọn ọmọ olóṣòwò ní 25. Kẹ̀kẹ́ soup. Kissing. Kẹ̀kẹ́ soup. Sidi. Mo fẹ́ ní kí wọ́n gbé kẹ̀kẹ́ soup wá ni. Ìyá jẹ́ kán gbé méjì wá. Rárá o. Ẹyọ kan ni wọ́n gbọ́ àpọ̀n jẹ ni. Ara nǹkan tá à ń sọnù. Ọ ní client owó oúnjẹ lọ sí ń gbà lọ́wọ́ ẹ̀. Ṣé bóyá kọ́ bílíọ̀n lówó house? Ìmọ̀ bí ṣe ṣe. Àmọ́ kẹ̀kẹ́ soup tí wọ́n fẹ́ gbé àpọ̀n ni. Àpọ̀n ẹyọ kan jẹ ni. A tún máa pín kìíní jẹ Bẹ́ẹ̀ ni owó tí mò ń dá sí kóló tí ì pé. Mo fẹ́ mọ bí ṣe dáwọ́ pé. Owó wo lọ ń dá pé ṣe bí client. Kẹ̀kẹ́ soup ẹjọ́. Ẹ̀gbọ́n mi, kí ló dé tẹ̀ ń jókòó tẹ̀tẹ̀rẹ̀? Ayé yóò máa gbá kíyàn máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ mọ́. Kí ni mo wá fẹ́ ṣe? Onímọ̀ ń jókòó tẹ̀tẹ̀rẹ̀. Mo ń gbìyànjú, mo ń struggle, mo ń lọ bí iṣẹ́. Àmọ́ nígbà tí iṣẹ́ ò wá, kí ni máa ṣe? Mi ò ní para mi. Ẹ̀gbọ́n mi, àyè gbìyànjú ọ̀tọ̀, àyè àdúrà ọ̀tọ̀, ẹ túbọ̀ gbìyànjú sí. Àyè gbìyànjú ọ̀tọ̀, àyè àdúrà ọ̀tọ̀. Bẹ́ẹ̀ni. Kí n wẹ́ni kúnra ló ń sọ yẹn o. Bẹ́ẹ̀ni bọ̀dá mi, ẹ mọ nǹkan tẹ́lẹ̀ iṣẹ́ ẹ̀gbọ́n mi, ẹ jí ẹ má sùn gẹ́gẹ́ bí àṣà tẹ máa ń dá tẹ́lẹ̀ wípé jí má sùn ẹ̀gbọ́n mi ẹ jí. Gbogbo tó ń sọ ló yé mi, àmọ́ òun sọ́nsìn ò ní kí n jí kí n má sùn. Kí ni mo fẹ́ ṣe gangan? Ẹ̀gbọ́n mi, ẹ mọ nǹkan tẹ́lẹ̀ ṣe. Mo mọ nǹkan tí mo lè ṣe. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. Ká wá ní mi ò gbìyànjú tó ní. Bọ̀dá mi, àyè gbìyànjú ọ̀tọ̀, àyè àdúrà ọ̀tọ̀, bọ̀dá mi ẹ túbọ̀ gbìyànjú sí i. Sidi, kéèyàn bá dé ibi iṣẹ́ ìṣe ni máa ń ṣe. Olúwa káwọ́ gbéra bí ìgbà kí sí Ronaldo bá fẹ́ gbá free kick. Ó mọ̀ pé gbà ṣe wọ bẹ́ẹ̀ afẹ́wà grindo ni èsì pé afẹ́wà ṣe praise and worship. Ìwọ náà gba tówẹ́lì kò fi túra ká ní bedroom kó dẹ̀ bọ́ sábẹ́ dúbẹ̀ ká bẹ̀rẹ̀ iṣẹ́. Ìṣe o, mi ò ṣe òwe jẹ́sà. Kí o lérò pé mo gọ̀ ní yàtí mọ́já. Mo ti já rìn sí látàrí òní sí nọ́mbà rìn mo ti já. Bíbó ni tá a sọ tẹ́lẹ̀, owó tọ́lọ̀ fún mi 100,000. Mi wà ní 100,000 bíi ṣùgbọ́n mi sọ pé mi ní fún ọ lówó. Ọba ti tẹ̀wó, èmi náà tẹ̀ra lẹ̀. Tó bá tẹ̀wó èmi tẹ̀ra mi lẹ̀. Ẹni bẹ́ẹ̀ fẹ́ tẹ 100,000 gan-an aṣá ti délẹ̀ lérírí médélẹ̀ lérírí mẹ́mọ bíbẹ̀ ṣe rí mẹ́mọ kiri mẹ́mọ kankan ṣùgbọ́n mo jẹ́ kí n fún ọ ní assurance. Kan sórí kéde dá ọ lójú pé màá fún ọ ní 100,000 ìwọ fóònù mi rí ìgbàdá ni. Kí ni ìrùn? Fóònù títí tó ṣe pé 5,000 gan kò lè dúró fún. Ẹ sì gbórí orí fóònù náà mo sì ń bá client mi sọ̀rọ̀ ibẹ̀ náà mo dẹ̀ á fi tẹ̀wó fún ọ ṣùgbọ́n kí wọ́n bá gbàdá nígbà ọkàn yà balẹ̀ pé màá tẹ̀wó kún bá ti gbà padà. Ìyún náà ni wọ́n ní àkọ́kọ́ tí ń rí tí ọmọ fi tẹ̀nú sọ́gbẹ̀ sáàtì clients. Kí ló wá fẹ́ ká ṣe bẹ́ẹ̀? Kọ́kọ́ tẹ̀wó náà. Kí bá ṣe gbogbo èèyàn kan kí mo ti rò. Ó mọ̀ kan sórí kí n mọ́ parọ́ mí ní gbogbo rẹ̀ bí 80,000 mo ṣe à fún ọ ṣùgbọ́n ètò pé gan ṣùgbọ́n tẹ account number rẹ kí n fún ọ ní 50 coin. 023 600 17 87 Wema Bank. Ó kọ mi bẹ́ẹ̀. Ẹ má ṣe fẹ́ kàrà àti o. Ìwà fojú ara rẹ rí. Nílẹ̀ ní kálá tó o ti láìkò owó jù bóun rè. Successful therapist. Wọ́n ti yọ báwọn. Ẹ ti lọ báwọn. Ó yá gbà. Ẹ̀yà bí owó ò ṣe successful bẹ̀ ìwọ náà la túra kákémi náà successful lára rẹ̀ kí gbogbo ẹ̀ ṣe rẹ́ mú. Gbàgbàgbà. Àwọn láìkì owó. Tó rọ̀ wọn ò lè ká mi. Bóyá ká yọ kọ́tìn. Kò fi kọ́tìn bò. Ṣẹ̀yìn títẹ̀ ni. Kí ni mo ní gbé lura ti tán lọ? Ìjẹsà. Èmi náà ti gbàgbé kí n sọ fún ọ pé mò ń pè pọ̀.
ìgbà wo lomi ṣiṣẹ́ ní filling station? Àlejò mi dé. Èsì wàhálà sórí pápápá náà nìkan ká fẹ́ ṣe mọ̀ pé mi náà gbọ́dọ̀ súnlé kíkan sáré sí tán ká bá ti ṣe tán bẹ́ẹ̀ wá kàn sáré kí n lọ wádẹ lábàlejò rẹ nu léèlè sáré ṣe nǹkan kó fẹ́ ṣe. Rárá ìyá pupa ti dé, ìyá pupa oṣooṣù. Ìyá pupa oṣooṣù ìgbà wo ló dé? Wọ́n ti dé láti bí ìjẹta báyìí, wọ́n ti lo ọjọ́ kan àtààbọ̀. Ìyá pupa sọ fún ọ pé kó mọ̀ gba transfer. Kẹ̀sí àwọn ni wọ́n ń lo àkáǹtì, èmi mo lo àkáǹtì. Ṣùgbọ́n ìyá pupa rí kó mọ̀ mú yan gbogbo nǹkan kó mú ń ta àti ẹran kó jẹ. Wọn mọ̀ ń pa rẹ̀ àmọ́ mo mú mọ́ọ̀tì kí ìyá pupa lè mọ̀. Èsì wàhálà ó mọ̀ bó ṣe àṣẹlẹ̀ ni pé gbogbo ẹ ti ṣẹlẹ̀ náà aláti ti wọlé ó dẹ̀ ti owó lọ́wọ́ ẹ̀yìn lẹ́ni ẹ̀sìn bá ti jẹ taná ti. Ọjọ́ kan àbọ̀ ni wọ́n lò. Màá kí wétà bá mi gbé stout wá bẹ́ẹ̀ máa fi fọ̀ á mọ́. Ọlọ́run ṣe bó ṣe ọ̀dà etí mo fẹ́ wo ìyá pupa kó. Èmi ò mà tí ì pé 16. Ẹ jẹ́ kí n kí ìyá pupa kó dé. Àní tí o ìjẹ̀dá sọ̀rọ̀ rẹ o. Kí ni sọ̀rọ̀ rẹ? Sọ̀rọ̀ rẹ kí ni? Ó ń gbàdá sọ̀rọ̀ mọ̀mọ́ ya wèrè lẹ́dà. Nígbà tó wá ya wèrè nǹkan bí náà máa sì wí mo ní mò ń pe pò sí ò lè fara balẹ̀. Mọ̀mọ́ ya wèrè lẹ́dà. Kí ló ń bá káàkiri? Yèsò fẹ́ máa bá ṣe kí ni eré ọmọdé wa máa ṣe. Mo ní mò ń pe po. Mọ̀ pín dọ̀dọ̀ tèmi mèrè epo epo ti wọ́n lie down flat ká lè ṣe nǹkan ká fẹ́ ṣe. Ilé tẹ́ra mi nílẹ̀ owó ni màá máa ń gbà. Owó ló máa ń gbà. Àmọ́dé ẹ̀rú. Yàtí ìrìn ìsìn. Mo pariwo. Mo faraba ẹ wá máa lọ. Wá máa lọ ó ti tó. Ṣé mo lọ? Ó ti tó. Ó mọ̀ kàn ó ti tó wá máa lọ. Kó bá yá bẹ́ẹ̀ sí ẹni bá ń kọjá bí wọ́n ní mọ̀ pé mo kọ́kọ́ tẹ̀wọ́ sí ọ ní olúwa ẹ̀ réèpù ni ẹ̀wọ̀n dẹ̀rẹ́ ẹ̀wọ̀n mi lásọ ẹ̀wọ̀n. Ìyàn ọ̀pọ̀ ní sí. Ẹ mọ̀ wọ̀rí wá máa lọ sẹ́. Ó fún mi lówó tó kù àmọ́ mo fún ọ. Ó fún mi lówó kí mo. Ọ̀rọ̀ bíìsì. So ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́. Bá ń gbé mọ́ọ̀tì tí mẹ́mẹ́. Mọ́ọ̀tì èwo? Tí mo mú. Mọ́ọ̀tì kò fowó rẹ̀. Mọ̀ wọ́rí. Gbà. Mi ti ṣe tán mo fẹ́ lo ẹ̀wọ̀n. Ó yá wa máa. Yes sir. Fún London náà mo fẹ́ sí gòkadà. Lọ́wọ́ mi náà. Kò sí. 500 naira ló wà o. Jẹ́ mọ̀ mú gbogbo rẹ̀ lọ. Èdè dáa fún. Kọ́ fẹ́ tẹ̀lé. Ogunlaka yóò sì mọ ìyá bá fojú rẹ̀. Yóò fojú. Ojú àfojú wo èmi ká pariwo sí ọlẹ́dẹ̀. Ó ti rẹ́ẹ̀pù mi ò sí ní ti rẹ́ẹ̀pù mi. Ọ̀nà tọ́lọ́run gbà ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀. Ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rí ìdí ni. Aláìgbàgbọ́ wọn yóò ṣìnà wọn kọ́ṣẹ́ Olúwa. Ṣùgbọ́n àwa tó gbólúwa gbọ́ a kì yóò pòfo láyé. Bá mi ẹ ò ní pòfo. Àmín. Ẹ ò ní ròfo. Àmín. Ẹ ò ní gúnlẹ̀ síbùtí òfo. Àmín. Àmín Èdùmàrè. Alàgbà díẹ̀ báyìí ìṣẹ́jú díẹ̀ ló kù tẹ́ ò débi ọ̀la yín. Àmín. Tí ilẹ̀kùn ògo náà bá ṣí fún yín. Àmín. Ẹ máa lókìkí, ẹ máa dẹni ọlá, ẹ máa dẹni ọlá, ẹ máa di èèyàn tí aráyé ń wárí fún. Tẹ́ máa lọ báyìí tó máa bàbá ló ń bọ̀ yìí. Bẹ́ẹ̀ ni. Ẹjọ́ alàgbà kí wá ní ohun tí mo máa ṣe gangan. Ẹṣẹ́ dé àti gbà wẹ̀ ń ṣe wàhálà fún mi. Ṣùgbọ́n àwọn ẹjọ́ mélòó báyìí sì ń ṣe máa gbà ẹ̀kọ́ láyé mi ẹjọ́. Ọlọ́run ń béèrè ìgbàgbọ́ yín. Torí pé ó ní tí ìwọ bá ní ìgbàgbọ́ wá sọ fún òkè ní kó ṣídìí, òkè náà á sì ṣídìí. Bẹ́ẹ̀ni, ó ní ìgbàgbọ́ ó ní ìjẹ́rìísí ohun tí a kò rí àti ìdánilójú ohun tí a ń retí. Ìgbàgbọ́ ni sà. Ìgbàgbọ́ ṣe pàtàkì nínú ẹ̀dá. Alàgbà mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé rí gbogbo ibi tí ẹ sọ dé ó yé mi, ó tún yé mi jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n báyìí sáà ṣe máa ṣiṣẹ́ rí àti gba àwẹ̀ kò ń ṣe wàhálà fún mi. Àmọ́ mo fẹ́ kí ayé mi change. Mo fẹ́ kí ayé mi change jù báyìí lọ. Ẹ jọ̀ọ́. Ẹ sọ báyìí sáà ṣe máa tọ̀. Tó bá ipá àwẹ̀ náà ni máa gbà á. Máa gbà á. Bíbélì ní láìsí àwẹ̀ àti àdúrà a kò lè rí ohunkóhun gbà lọ́wọ́ Ọlọ́run. Àwẹ̀ tẹ́ mẹ́nu lọ yẹn gangan òun ni. Ibi àwẹ̀ yẹn gangan ibẹ̀ níṣẹ́ wà. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ gbà ẹ gbà pẹ̀lú ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni bó bá ṣe rọ̀ yín lọ́rùn sí bó ní kẹ́ ṣe gbà o. Ẹ máa gba àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ 7.
ọjọ́ méje péré lọ́nà bá ṣí lọ́nà bá là lọ́wọ́ yín bá tẹun tẹ fẹ́. Bó bá ṣe rọ̀ yín lọ́rùn ní kẹ́ ṣe gbà á. Tẹ bá bẹ̀rẹ̀ láàárọ̀ ẹ lè break ní 6 o'clock ẹ dẹ̀ lè break ní 3 o'clock kódà ẹ lè break ní 12 o'clock bó bá ṣe rọ̀ yín lọ́rùn. Ìjà ti wà pẹ̀lú ìgbàgbọ́. Sà àṣẹ wà lẹ́nu yín ẹ kò fi ìgbàgbọ́ tì lẹ́yìn gbogbo tẹ bá fẹ́ bẹ́ẹ̀ ni yọrí sí rere. Báwọn tún ṣe Olúwa báwọn tún ṣe Olúwa o ó rán wọn ọ̀sán wọn alẹ́ wọn o báwọn tún ṣe Olúwa. Alàgbà ẹ jẹ́ ká gbàdúrà. Jehovah Jésù Kristi Michael mímọ́ bàbá wa àti Ọlọ́run wa ní ti ẹ̀ṣẹ̀ Olúwa ẹ dáríjì ọ̀ṣẹ̀ yìí Ọlọ́run a tọrọ fún àánú lórí wọn Olúwa ẹ ṣàánú fún wọn ẹ là ọ̀nà fún wọn ẹni ọlọ́lá ni wọ́n ẹni ọlọ́lá ni wọ́n ènìyàn ni wọ́n Ọlọ́run ẹlẹ́dàá ìgbàgbọ́ tó yè koro láti fi jẹ́ ènìyàn náà ẹlẹ́dàá. Ọlọ́run mọ̀ jẹ́ àárẹ̀ èṣù. Bí mo wá lè sọ pé mo fi aṣọ sílẹ̀ torí Ọlọ́run. Mo fi síbì. Ṣé wọ́n fẹ́ máa dọ́pọ̀ lọ́rù mi rú ní ṣọ́ọ̀bù ní ti bí kan kéèyàn bá fi nǹkan léèyàn lórí náà èèyàn. Mo fi orí ibẹ̀ ni mo fi sí. Ìjẹsà ọmọ dèdèrè lónìí bóyá ni gbogbo rẹ̀. Ẹjọ́ náà mo mi wá nǹkan kan ni o. Kí nìyẹn? Ó ní aṣọ kan kí mo mú wá sí ṣọ́ọ̀bù níjẹta ni o. Mo ṣe wò pé kó wáyé pé mo ṣe ń jẹta mo pé iṣẹ́ kọ́sítọ́mà pọ̀ ńlẹ̀ ọ̀gá sì ní láìkí kí n máa ṣiṣẹ́ ara mi kí n fi iṣẹ́ kọ́sítọ́mà sílẹ̀ òun ni òṣùgbó níbẹ̀ mo wá pé kí n jíde o kí n ṣe ṣòkòtò mi kó bẹ́ẹ̀ mo bá wá aṣọ tí mo ń wá látàárọ̀ kí mo fi ń làágùn. Ẹ̀yin dákun. Irú aṣọ wo ni ná? tó ló wá kọ́kọ́ pariwo bẹ́ẹ̀ ni pé ìwọ lo ọwọ́ rẹ ló wà pé kí ló máa ń ṣe ọ́nà ẹgbẹ́ ní gbogbo nǹkan kékeré bẹ́ẹ̀ wá ti fi máa voice out. Kí ni irú aṣọ wo lẹ̀ wọ́n? Ó dàbí kọ́lọ̀ ẹkùn bẹ́ẹ̀ kàlákìnì níbẹ̀ ó wá ya níbi abẹ́ ìgbà kí mo ń bọ̀ láti patí ya. Ṣòkòtò ni. Ṣòkòtò ni. Ṣòkòtò kàlákìnì orí ibi kíní mẹ́lẹ̀ ọ́fíìsì. Owó rẹ̀ ló. Òun dàbá mu wá kí n sáré ran. Ìmọ̀ pàṣẹ òun lọ sọ. Ẹ̀yin bẹ nínú iṣẹ́ ìbẹ́ mi tá a máa ń kó aṣọ tí kọ́sítọ́mà bá dá padà tí wọ́n bá ti wọ̀ tí wọ́n bá dá padà tá a máa ń kó sínú báskẹ̀tì wọn. Inú rẹ̀ mo fi sí níbẹ̀ mbẹ̀ lọ mu. Dúró náà o, ọjọ́ wo ló fi sílẹ̀? Aṣọ tó yí oníkàlákìnì lọ́yà alábẹ́rẹ́ ayì. Òun náà ní sẹ́ẹ̀. Iná mọ̀ ń sọ. Níbẹ̀ nínú aṣọ tí àwọn kọ́sítọ́mù ẹ̀sìn ní farabalẹ̀ jàre farabalẹ̀ kún bá gbọ́ ọyé nǹkan kò ń tura láti sọ fún mi ni pé aṣọ báskẹ̀tì kí mo kí máa bá mi kó aṣọ àkísà kan bá lóṣù pé màá lọ máa sún níná. Àwọn aṣọ tó ẹ máa ń sùn báyìí mo sì rí pé àkísà ni mo sì rí kọ́sítọ́mù ni wọ́n dá padà pé kò dá mọ́ mo sì sọ sínú báskẹ̀tì bẹ́ẹ̀. Fídí tí kò bá mi yé. Ìtìbò ibẹ̀ mo dára ẹ mọ̀ gbà mí kí ní ṣe Ìjẹ̀ṣà dákun mọ́jọ yìí tó ṣe àbẹ̀ ti pín pẹ̀lú ọmọ rà fún mi o sí èdè pé Ìjẹ̀ṣà ti wọ́n wèrè ibẹ̀ nù ilé aṣọ mẹ́rin ẹ̀yìn dustbins rọ́bìsì ló ń ṣe nọ́sẹ́sìsì súbílìsì ni ló ń ṣe. Ọ̀gbẹ́ni ò lè wá bí ibi tẹ ìgbà tí mo lè wá rí yín kọ́. Wọ́n bẹ̀rẹ̀ wá o gbogbo èèyàn kó máa bá mi ṣe tẹ́lẹ̀ ni èdè lè bá mi o. Ẹ tọ́lọ́ bá yín ìkíni ọmọ ìjọ yín kọ́ kí ló jọ yín pa kúkú ndùkú ni nípa ẹsẹ̀ ọ̀gbẹ́ni ó bù gbọ́. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ẹsẹ̀ ọ̀gá wọn lórí wo ẹsẹ̀ bọ́sẹ̀ ń bi nínú. Ó débi ó sì sáré wọlé bí ẹni pé kèsì ẹni tó wá. Ọ̀gbẹ́ni jọ̀fà ẹni mo bá lọ́rọ̀ rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ lórí wọn ní kọ́bọ̀ ni? Ọ̀rọ̀ ti kúrò níbi káfí sí o aṣọ kí mo máa ń fún yín mistake ti wà o importation aṣọ mi ti wà nù aṣọ kí n lò séètì fọwọ́ kan. Aṣọ ló ń fún mi kò yé mi. Àkísà kí mo ń kó fún yín aṣọ mi wà lára aṣọ kí mo kó wá last time mo fẹ́ gbà
So wa okay sha. Okay. So mo ko tó sọ sá. Ìjẹ̀ṣà. Eh? You know what you're saying? Mama, ṣe torí fún ọ̀nà. Níwájú ọ̀gá mi ló ti sọ báwọn. Ọ̀gá mi ọmọ ní wọ àkísà kẹ́yìn àṣọ. Sórí ẹ̀ pé sá. Tó ń sọ pé òun fún ọ̀gá lákìsà. Èmi àtọ̀kárẹ́ mọ̀ kankan fún àkísà sọ́ṣẹ́. Ọ̀gá kí ló ń ṣe? Àmọ́. Kí ni ọ̀gá tó ń ṣe? Ṣòkòtò mi wà lára aṣọ pé mo kó wá. You're very stupid. You must be stupid. Èmi náà mọ̀ dúró lásán. Ṣága ń wá aṣọ àwọ̀ ọkùnrin. Ìjẹsà mọ̀ níbẹ̀rẹ̀ ọmọ Ògèdèngbé. Ọ̀gbẹ́ni ta ni. Ìrọ̀lẹ́ kò lágbẹ́. Èmi náà ti gbọ́ kí tó gbọ́ bẹ́ẹ̀ náà mo ti mọ̀ pé kí ni fine. Ó yá jáde. Ògèdèngbé kí. Ìjẹ̀ṣà jáde kúrò bí. Kílẹ̀ stop kílẹ̀. Wá kílẹ̀. Kílẹ̀. Omi wèrè wo ní irun gbà yìí? Omi irú ni. Omi irú? Ọwọ́ ń tẹ̀sí mi lá. Èmi Ghana security ọmọ kan wọ́n máa ń fi omi irú ba ògùn jẹ́ nílẹ̀ Yorùbá táwa wà. Nǹkan kí mo wá sí ń bẹ̀ náà rè ní. Bẹ́ẹ̀ ni mísàn méjì. Excuse me, tọ́gà bá ní ògùn lára, ó ti bá ògùn ara wọn jẹ́ nìyẹn mọ́. Ògèdèngbé lèmi náà. Àwọn tó bá jí agbógun gbòòrò, ìkòyí ẹ̀sọ́ lèmi náà àpòrògùn jọ oníkòyí kó bẹ́ẹ̀ ná. Kí tó débè. Ó fẹ́gìrà. Jáde fún bẹ̀. Yé níbo? Ọwọ́ rẹ̀. Fọ́bẹ̀, kí ni sọ? Kọ́ bá súnmọ́ mi máa tẹ̀sí olójú. Kọ́ bá tútù tẹ̀ mọ́ fún mi. Kọ́ bá súnmọ́ mi máa tẹ̀sí olójú. Suzayi. Ọ̀gbẹ́ni. Suzayi. Kọ́bẹ̀. Suzayi. Suzayi. Táyà. Máa get out. Ṣùgbọ́n ìwọ gan wà á mọ́ lára. Tó bá tútù tẹ̀ ọ́ kú. Àwẹ̀ mo bí yọ̀rọ̀ ojú kú bá tútù. Máa tẹ̀sí olójú. Àwẹ̀ máa sín etí rẹ̀. Máa tẹ̀sí olójú. Máa sín etí rẹ̀. Kọ́bẹ̀. Kí ló sọ̀gá? Kí ló ṣẹlẹ̀? Ọ̀gá kí ló ṣẹlẹ̀? Orí ẹ̀fẹ̀ burú ọgbẹ́ni ọ̀gá kí ló ṣẹlẹ̀? Wọ́n okay. Orí àbúrú sá. Ọ̀gá. I'm fine. Wọ́n okay. Ẹ fine o. Wọ́n okay. Ẹ wà okay bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Bọ̀dá mi. Nice. Ẹ ti fẹ́ break. Ẹ fi mi náà break o. Kí ló dé? Ò ń bá mi gbà wẹ̀ ni. Bọ̀dá mi, bó ṣe ti yún àwẹ̀ fún yín báyìí, lèmi náà ti bẹ̀rẹ̀ sí ní bá yín gbà o. Bẹ́ẹ̀ ni, ṣẹ́yìn mọ̀ pé ìtẹ̀síwájú tí ó ní ìtẹ̀síwájú tèmi náà ni. Torí ẹ̀ pé àdúrà wa jọ gba àlàgbọ́rọ̀ Ọlọ́run. Bó ṣe yẹ káàbùrò dáadáa máa ṣe, òun ló ṣe yẹn. Èmi ò mọ̀ tẹ́lẹ̀ o. Mi ò mọ̀ pé ó ń bá mi gbà. Ó lè dá náà ni. Bó ṣe yẹ káàbùrò dáadáa máa ṣe nìyẹn. Bẹ́ẹ̀ ni. Àǹtí wọ́n yẹ ni ẹ káàbọ̀. Kúlẹ̀. Wẹ́lẹ̀ o. Báwa, ẹ̀ ń gbàwẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Àgbàwẹ̀ ni. Ẹ máa gbàdúrà. Ẹ ṣé o. Ẹ ṣé ẹ̀kú ọkọ o. Ẹ ṣé ẹ̀kú ọkọ ṣọkọ òjèpo o. Òun nìyẹn. Ọkùnrin ló máa jẹ gbogbo ìyà, obìnrin wọn máa gbádùn tiwọn. Àwẹ̀ ni mò ń gbà tí mò ń jìyà bó ṣe máa dáa fún wa ni mò ń lé. Tó o bá ní kó wá bá mi gba àwẹ̀ yìí, á lóhùn lálejò òun ṣe nǹkan oṣù lọ́wọ́. Tó o bá tún bí lẹ́yìn ọ̀sẹ̀ kan, á tún lóhùn lálejò òun ṣe nǹkan oṣù lọ́wọ́. Tó o bá tún bí lẹ́yìn oṣù mẹ́ta, á lóhùn lálejò òun ṣe nǹkan oṣù lọ́wọ́. Wọ́n ń fẹ́ jẹ́yà rárá obìnrin. Àti kọ́ máa lálílá, kọ́ máa láhùn tó dùn. Àmọ́ tó bá ti de wúrò, wọ́n á tú dànù ni. Tó bá bí wúrò sí wọn lẹ́nu, wọ́n máa tú ni. Àmọ́ tó bá tọ́ àwọn yìí sí wọn lẹ́nu, wọ́n á máa láhùn yìí ni wọ́n á máa mú bí ẹni mú mílíkì. Bọ̀dá mi, ẹ má gbéṣẹ́ o. Ẹ sọ fáǹtì mo yẹ ní pé fẹ́ gbààwẹ̀ o. Tẹ́ bá sọ fún wọn pé fẹ́ gbààwẹ̀, ó máa bá wa gbà náà. Èèyàn máa ń nígi lọ́gbà kó má mi sùn ẹ̀. Ṣó fẹ́ mọ̀ tó mi ni? Ó lè mọ̀ tó mi. Bọ̀dá mi. Máa wò ní tiẹ̀ wò máa wò ní tiẹ̀. Ẹ má wọrí mi máa sọ fún wọn. Ó dẹ̀ dá mi lójú pé wọ́n máa support wa láti gbààwẹ̀ yìí. Ìsìkèlè bètè. Ẹ káàsán ẹ kúṣẹ́ o. Ẹ kú dédé wòye o. Ẹ kúṣẹ́ o. Ẹjọ́ kí ló ṣẹlẹ̀ láti bọ̀? Nínú agbègbè yìí náà ni àti pàápàá amọ̀ra wa tá a bá ríra wa ẹni tí mo wá wà ò lè deny mi. Kí náà ń béèrè lọ́wọ́ yín kí lẹ̀ ń sọ èló ní kòkò ẹ lára ọmọ le wọ́n ní ẹ dákun ta lè ẹ béèrè ẹ sọ pé ẹni tẹ́ ẹ béèrè ẹ mọ̀ra yín ta lẹ̀ mọ̀ ń bí. Ara ọmọ le àbára agége sórí yín pé sá. Ṣé ibi ìbá ìjọlé onífà ni àbójọ gba wèrè lójú yín. Àti pàápàá ẹ identify me, did I look like lunatic? Ṣé mo jọ wèrè lójú yín ni? Jọ wèrè ni ẹ wọ aṣọ báyìí tẹ́lẹ̀ wo ló bá yín rán aṣọ tí a fẹ́ báyìí ẹ ń lẹ̀ wò. Ẹ fi dressing style mi lẹ̀ o set àwọn ti di ọmọ orílẹ̀ ń wò yìí bámbẹ̀lẹ̀ mi máa ń rán bí mo ti ṣe máa ń wọ̀nù àwọn tèmi sì mọ́ lógo mi sọ ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Bámbẹ̀lẹ̀ máa ń wọ̀ ajẹ́pẹ́tẹ́ bá ara gbada ọlọ́njẹ́ bámbẹ̀tẹ̀. Ó ti tó torí ẹ̀ wọlé ń sẹ̀ ṣẹnu bí ẹnu pẹ́pẹ́yẹ ẹ̀ náà mọ̀ra yín tẹ́ bá yíra yín anita lẹ béèrè gangan. Kí ni jẹgbẹ́ ni kí ló tẹ̀ ìkẹ́lẹ́ tẹ́ fẹ́ fa antagonist kí ló tẹ́ fẹ́ sọ di ọba ìjọba ọmọ mi lọ́wọ́. Àbí kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin náà yẹ kí n ti rí ọwọ́ yín lókè Ìjẹ̀ṣà ẹ respond kí ló ṣe yín
You see me rí ṣé mo mọ̀ rí ni mo rí ọ rí ni a ti pàdé rí ni. kí ni ṣe yẹn ọ̀rọ̀ pálapàla wo lẹ ń sọ yìí sí mi rí wèrè wo ẹlẹ́dàá mi mọ̀ ní ẹ̀wọ́jú mi ní ẹ wo kò sọ̀rọ̀ o ọ̀rọ̀ federal mo mú wa o díìlì tí sì ń bẹ láàrin ẹ̀yin àti ọ̀gá mi ó ti di wàhálà báyìí o ọjà méje sí lọ̀gá mi ti wọ̀ wọ́n ní tọ́gá mi ọ̀bà tí ìwọ ọjà tó rísì 17 nígbà solution wà kọ́gá mi ó tó wá ya wèrè finally ẹ dákun kẹ́ mi ṣàánú mi ẹ dákun wá mú mi lọ sọ́dọ̀ àwọn bàbá. Ìjẹ̀ṣà àbò lórí burúkú ní ẹ̀ ọ̀fẹ́ deny federal kọ́ ló ń sọ yẹn. Ṣé kì í ṣe ohun tí federal bá mi sọ tí mi ò ṣe òun ló padà ṣe ìwọ ọmọ fọ yìí. Ọlọ́run sọ̀rọ̀ mi ti níyànjú ẹ̀yin náà mọ̀ pé àwọn àtọ̀gá mi ń dìlì nǹkan kan ọ̀rọ̀ pieces aṣọ customer. Òun náà ni. Ẹ máa ń pa ẹ wá mú mi lọ sọ́dọ̀ bàbá òun. Ẹ mọ̀ pa kò gbẹ́nu orí burúkú. Ṣé ẹ mọ̀ bàbá ni? Kí ló ṣẹlẹ̀ gángan ṣé ìrìkìrì mi rí pé mi náà wà òkè ni ṣé mo nọ́mà sí ibi mo ṣe wà ṣé torí pé mo ti wọ́ sọ ṣé mo wà òkè ni ṣé mo wà òkè ni. Ẹ wo ẹ fi acting lẹ̀ fún rẹ̀ Barnabasa o àwọn náà ṣe ìgò tẹ ayé ò lè parẹ́ wọn. Ẹ wọ́n bí ibi tẹ́ mọ́ gàmí lọ ní wọ́n yẹ kó gàmí ọjà wèrè tán ẹ fi gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí lẹ̀ jáde. Kí ló kàn mí pẹ̀lú babaláwo kí ló kàn mí pẹ̀lú pásítọ̀ kí ló kàn mí pẹ̀lú àfà babaláwo I don't know pastor I don't know àfà I don't know ṣèbéèrè àti ìrajọ lọ sí Grammy final nígbà kí Tọ́pẹ́ Àlàbí kókọ orin ní Champions League final. Irọ́ ló pa Burna Boy ló kọ ni kò ṣe Tọ́pẹ́ Àlàbí. Tọ́pẹ́ Àlàbí ló kọ tèṣù mọ́lẹ̀ ọ̀gá mi ṣèbí àjọ lọ ni kó bá jẹ́ kó náà kó bá jẹ́ ọ̀gá ẹ mọ̀ bí lọ́ọ̀kì wèrè lélẹ́yìn ni. ṣé ìṣe Tọ́pẹ́ Àlàbí ló kọ tèṣù mọ́lẹ̀ fún ọ ní Champions League kí kó fi gba Grammy award. Tèṣù mọ́lẹ̀. Ta ló pa Basali? Ta ló pa Basali? Kí ni tí ìrànmọ́ ẹ ká yìí gbogbo nǹkan tí ọba kan mi ẹ ká yìí iná ń jó mi lábẹ́ aṣọ. Èso kọ ní dùnì sórí yín ò burú sá ìjà Simon náà mi ẹ wá lọ tú ọ̀gá mi lẹ̀. ọ̀gá sẹ́dí ẹ̀ lẹ́lẹ́ ní ọ̀gá ṣe sùn. Ẹwọ kí wèrè tó di púpọ̀ èmi ò mọ̀ gbọ́gbà wèrè mo ti wá fi ọ̀rọ̀ mi wẹ́lọ̀ ẹ jẹ́ lọ sọ fáwọn ọ̀tá pé nǹkan mi tuntun fi sínú bí. Ìgbà mo dé láàárọ̀ wọ́n pé ọ̀gá tán èsì Nínú mo bo. kọ́ ọ̀gá tán fan Nínú bo. orú wa mú mi. Wọ́n mi sọ́rí ohun tó máa ṣe rè ibi tí ọ̀gá yà orú bá dẹ̀ ti mú mi ara mi máa sùn. ara yín ni. ẹ má fi wèrè kàn mí o ẹ má fi wèrè kàn mí o. Sùn tẹ́lẹ̀ gbogbo ṣùwìn tẹ́lẹ̀ alọ́ rámìrámì làárí ẹnìkan rábọ̀ ẹ̀ tẹ́lẹ̀ aṣọ lórí mo rò pé lórí burúkú ni ẹ talẹ́lẹ̀ bọ́tà mo rò pé ṣùwìn bọ́tà oya ìta mo rò pé ṣùwìn gbàbáyì òun fẹ́ ni mo fi bá sọ̀rọ̀ gbàbáyì kẹ́ ẹ máa tẹ̀lé ra yín lọ. rómọdé bú lélẹ̀ yìí o ọ̀gá ẹjọ́ tó lọ́lọ́ èmi ò mọ̀ pa nífi ara wa ẹ ti fẹ́ fi mí blọ́ọ̀kì wèrè kí ni ìṣe búrúrú náà lẹ mú dání ẹ̀ ń mi láì ṣe sẹ́rẹ́. ọmọ gbọ́n lágbàlagbà fi ń sá fún màlúù ọmọ kẹtẹ yàn bá ṣe ẹ̀yà wèrè tó bá ṣe bú gíṣẹ́gírí tó bá lọ́dún imọ́ mi lọ́rùn tani máa rò tèmi fún. Federal olórí burúkú ọmọ Federal mo fẹ́ pọ̀fọ̀ gan mi rántí. Ìjẹ̀ṣà bóyá ìrántí ẹ mú ìwé ẹ̀dá láti gbódù ni Federal Ìjẹ̀ṣà sídìí dẹ̀ sọ bẹ́ẹ̀ o ó dùn mí pé kò sí sídìí ẹ pẹ̀lẹ́ ọmọ yìí ti bú gíṣẹ́ o ẹja tilẹ̀kùn lé ó ti kó tiẹ̀ ó yára tilẹ̀kùn yẹn lọ tilẹ̀kùn. káàtì mọ́ra wa bí àǹtí à ń lọlé. kò sí mímú ni kò lọ tì mọ́ wa. tí wèrè bá wọlé. Hello, Mr. Mori. Ṣé bàbá? Ẹ káàsán. Ẹ pẹ̀lẹ́. I'm so sorry. Pé mo dá yín dúró. Kò sí wàhálà, ó yé mi náà. Ẹ má bínú. Mi ò bínú rárá. Mo ní láti parí iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ ń bẹ̀ yẹn ni. Ó yé mi. Okay, yeah. Now, back to business. Àwọn ará àdúgbò náà recommend yín fún wa. Wọ́n ní iṣẹ́ yín máa ń dágun. Mo ń ṣe dáadáa. That's good. Ẹ dẹ̀ rí wípé aṣẹ̀dá àdúgbò yìí ni. Èmi náà ṣàkíyèsí bẹ́ẹ̀, mo ṣàkíyèsí. For that reason, ẹ̀yin ló wù wá kẹ́ bá wa rán uniform fáwọn student wa. Fáwọn student yín? Yes, àti sportswear wọn. Orí ilẹ̀ fi lọ mi. Ẹ ṣé. Yeah, you're welcome. Ẹ ṣé mo dúpẹ́. Mo mọṣẹ́ inú mi dẹ̀ dùn gidi. Màá ràn dáadáa gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kí n ṣe gbogbo ẹ̀ ni mo ṣe máa ṣe. Mo máa fẹ́ kẹ́ lọ ṣe estimate total cost tí everything máa jẹ́. Tó máa jẹ́. Kẹ́ wá mú padà wá fún wa níbí. Ẹjọ bí aṣọ student mi lò gangan la fẹ́ ràn yẹn ló máa jẹ́ kí n mọ ohun tá a máa kọ́ wa. Yes, you're right. We are looking about 300
school uniform and 300 sports wears. Ìyanu lọ̀rọ̀ ẹ o Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́. No problem. Ire lẹ́rù mi. Ọlọ́run àgbèrè kan yìí. Àmín. Kò sí wàhálà. Èmi á lọ lo báírò máa kọ gbogbo ẹ̀ wá sínú pépà. Yes, tẹ́ bá ti mú wá no problem. Máa kọ gbogbo ẹ̀ sínú pépà. Okay. Máa mú padà fún mi ò rẹ̀ kí n charge púpọ̀. It's okay. Máa wá láàárọ̀ ọ̀la. All right. Àárọ̀ ọ̀la ẹ ṣé. That is fine. Mo dúpẹ́. It's okay. No, it's okay. Ẹ ṣé mo dúpẹ́ o. It's okay. Ẹ ṣé mo dúpẹ́ o. It's okay. Mama rating. Ẹ ṣé mo dúpẹ́ o. All right. Ẹ ṣé mo dúpẹ́ o. Fún rántí pé mo sọ fún ẹ. Mo ní bí ìṣẹ̀bá ń ṣẹ́ ni ká máa rọ́jú. Bí àbá ń jẹ ni ká máa mọ́kàn. Bó pẹ́ bóyá àfọ̀rọ̀ iṣẹ́ rìnrìn. Ẹ̀jẹ̀ bùnú. Kí ni mò ń ka? Ìkéré nù tó wà nílẹ̀ ìyàwó mi gbàdá ni. Ọkọ mi, ṣé o fẹ́ rán mi iṣẹ́ kan ni àbò fẹ́ kí n bẹ́ẹ̀ ra nǹkan kan? Pẹ́rẹ́ èmi ò máa ran ẹ ní nǹkan kan. Èmi fún ẹ lówó kó o fi ra ohun tó bá wùn ẹ ni. Mo fẹ́ kó o mọ̀ pé Ọlọ́run ti ń ṣèyanu. Mo fẹ́ kó o mọ̀ pé ìyàtọ̀ ti wà. Mo ti upgrade. Mo ti wà accumulated. Mo rí. O rí pé mo ti ń sọ̀yìnbó gidi. Mo rí. Òyìnbó mi ti wá pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Ó fún mi ládùúrú owó yìí. Ìkéré nù tó wà nílẹ̀ ìyàwó mi. Mo kàn fi lè ṣe tọ́ spinning. Èmi nìkan tán. Ẹlẹ́dàá mi mo máa dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́ o. Ọlọ́run máa ṣeun. Bàbá, bó lójú ẹ wà? Ṣé pé mi náà máa padà jẹun ọkọ láyé mi? Mo rí. Èmi ni. Mo rí Àkànní. Owó rẹ̀. Owó ọmọ àpèkánú kò. Ó ṣe ọkọ mi. Àkànní, níyẹn mi. Ìyàwó mi kò owó ẹ̀ máa lọ sókè. Èmi ló fún ládùúrú owó tó tó yìí. Ìyàwó mi lórí ìkúnlẹ̀. Ṣé mo dúpẹ́. Ṣé mo dúpẹ́. Ọlọ́run á bá mi fọ̀pọ̀lọpọ̀ rọ́pò. Àbùsí ń tolókun, àbùsí ń tolósà. Àbùsí Èdùmàrè. Sórí gbogbo tó bá ti ń dáwọ́ lébẹ̀, a máa yọrí sí rere. Àmín o. A máa rí iṣẹ́ ṣe. Ń bà mí ẹ̀. A máa rí bá ti ṣe wà máa rọ́nà gbégbá. Ṣé o wá rí o, iṣẹ́ tí Ọlọ́run ti parí, òun lọ Ọlọ́run máa gbé sọ́dọ̀ ẹ̀. Sórí iṣẹ́ tó máa gbà, ètò máa gbé ẹ̀dọ́gbà ẹ̀wọ̀n, Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ kọ́mọ̀nà gbé rárá. Ṣé mo dúpẹ́. Ibi tó ti mówó ẹ̀, Ọlọ́run á fọ̀pọ̀lọpọ̀ nípa ní ọ̀nà igba Ọlọ́run bá mi fi rọ́pò síbẹ̀. Ṣé mo dúpẹ́. Mo dúpẹ́ ọkọ mi Àkànní. Oko rè sí ọmọ Wòyírà kó má ba ẹrúkẹrú abilala lẹ́nu. Yẹn ni pé ọmọ oríkì mi ìyàwó mi. Mo mú oríkì ẹ. Ọjọ́ tí mo ti fẹ́ ò kúnlẹ̀ fún mi rí o. O kì mí lóríkì mi báyìí rí torí pé mi ò lówó lọ́wọ́. Ṣùgbọ́n gbà tí gbogbo ẹ̀ ti wá ń dáńsìn tó ti ń bẹ̀lẹ̀ngó tí mo fún ẹ ní kíkí ó wá ń ṣàdúrà kíkí. Wo ọkọ mi. Ṣorí láàrin mi àti ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Ọkùnrin tó bá mú wálé lobìnrin ń kì í. Òun lobìnrin ń kì í. Bẹ́ẹ̀ ni, eléyìí tí ò bá ti mọwọ́ yọba ìgbẹ́wù dání ní lọ́dọ̀ obìnrin. Decoration ni. Àwọn aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ti ṣe tó dáa fún wa. Ọlọ́run tó ṣe yìí ẹ gbọ́dọ̀ jẹ́ kó takú síbẹ̀ o. Àmín o, àmín. Ohun tó máa mú mi rọ́wọ́ yọ tí màá máa fún ìyàwó mi lówó tí ìyàwó mi á máa kúnlẹ̀ tá a máa kì mí òun ni mo fẹ́ o. A ní padà sẹ́yìn mọ́. Àmín. Update ńlá. Ìyẹn ni pé ọkùnrin tó bá ti fẹ́ kí ìyàwó máa kí òun kó máa yọwọ́. Ẹ̀yin ọkùnrin ẹ jí ẹ má sùn update rẹ o. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fẹ́ mi tó ní kí n jí. Ọkọ mi, ibi alẹ́ ìmájà. Kí wọ́n ti máa ń jí tó máa ń ní orí ẹ̀ kí n má fọ ọkọ ẹ̀. Gbogbo omi ló lè sánsán. Pátápátá báyìí. Bí mo ṣe wà yìí, mo máa túra kálẹ̀ fún ẹ láti. Mo máa bínú. Bọ́dẹ̀ ti yẹ bẹ́ẹ̀ ò ti pẹ́. O ti wá mọ̀ gbogbo ẹ̀ tún ti wá di. Gbogbo ẹ̀ tún ti di. O ti pọ̀. Mo máa ṣe wá kan tì. Láti ẹ̀ bẹ̀rẹ̀ láti. Mo mọ̀ pé wà fún mi sìn. Bóyá ká ti ẹ̀ bẹ̀rẹ̀ láti. Ìyàwó mi. N tó bá yá kò gbọ́dọ̀ wá pẹ́ mọ́. Ọládùnjoyè láàrẹ òní ó yẹ o. Èrò yàwá wò ó. Ọládùnjoyè láàrẹ òní ó yẹ o. Èrò yàwá wò ó. Èrò ya bàbá mi èrò ya. Èrò yàwá wò ó. Èrò ya bàbá mi èrò ya. Èrò yàwá wò ó.
ọjà ń pọ̀ máa jó 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 kòkòrò ń jẹ ọlá tẹ́sẹ̀ ọjà ń pọ̀ máa jó sinmi ní àfàìmọ̀ ni kò ní mọ́ra Ọládùnjoyè. Sinmi ní àfàìmọ̀ ni kò ní mọ́ra kára ó lè. Orúkọ mi ni Páàgùn. Nǹkan máa ṣe ni o, kí mo wá ṣe ní ìgbà. Páàgùn, ó ti ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yìí ní ìsìn kí lọ́nà àbáyọ. Kábíyèsí ẹ̀ mọ́. Bíbí wọ́n ní etí ọba ní etí ọba lóko, èèyàn ní í jẹ́ bẹ́ẹ̀, ó yẹ kéèyàn mọ̀. Ìrèké òní ibùdó ibi gbogbo nílé ọdẹ. Bẹ́ẹ̀ bá wọnú ìlú bẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ wọgbó lọ. Olúwa mi, wọ́n lè wọgbó. Ó wọgbó. Ìwọ fẹ́ ẹ. Gbogbo bá wá sí gbọ́. Ẹ wo igbó àdájú láàrin èyí o. Ọmọ akínní kan ní kọ́ká lọ. Ó rí pé mò ń bọ̀ látọ̀ kẹsàn-án báyìí ó ti dúró. Gbóná, ó gbọ́ fún mi ní o. Oṣù ní kọ́kọ́ ni mo gbé mi o. Èmi gángan lọ́mọ aráàlú kan kú lójú. Ikú gan bọ̀ wá kí. Pa mí. Èsì kì í retí gbọ́fà. Ìrà kì í retí gbẹ́gẹ́dẹ́. Ọ̀pàpà parada. Ọ̀yà parada. Ẹ padà wá ní àyè. Akíníkú. Tí kánú wọn lórí jẹjẹ. Báyìí lọ́dẹ̀. Tẹ́ ẹ bá gbèsè bàtà méjì nínú amú yìí, ẹ bá rí. Ẹ bá rí. Ẹgbẹ́ ọ̀nà tọ́. Ọkọ bí. Èèyàn tó yóò bí méjì tó yóò bí mẹ́ta lè fẹ́ pa yìí. Èso múra tó dóbi ọ̀pá òṣòro tí ò ní ṣe kábíyèsí fọba. Wọ́n ní òkí kábíyèsí òpóyè èmi ní ọjẹ àwírú òwírù kí ló bá fi yùn ṣe. Mo fẹ́ gbé ògùn lára wọn ni. Ọ̀dà ògùn rárá mi. Ẹ̀yin dé ògùn lára yín. Kí ló ṣe ni mo ṣe? Èyí tẹ́ ẹ ṣe iná ni ẹnu yín pọ̀. Gúlùgúdú mo fẹ́ jẹbọ. Àkàlàmàgbò mi dé mo fẹ́ jò. Kọ́nàkọ́nà mi ṣe tán. Ó fẹ́ ṣojú rondo sẹ́yìn. Ó ṣe tán mo fẹ́ jẹ́ ọ bí òkú. Ìgbà ọ̀pá ni àlejò dẹ̀dẹ̀rìn. Afọ́fù gbé mu. Arọ́ba fi tó mú wá ṣàfihàn alárìfín tí ìwọ ọba lójú lóṣù lọ́dún lọ́dún. Ìwọ àtàlejò orí ọ̀hún á yẹ ga yín. Olórí ibú wo ni pariwo lẹ́gbọ̀n mi lórí mẹ́wọ̀n? Ṣẹ́yìn lọ lórí ibú tẹ́ ń pariwo mọ́ ẹ̀gbọ́n mi sẹ́. Olórí ẹni kò sì lọ bá sọ̀rọ̀ rẹ̀ yóò bá bàbá ẹ̀. Sórí bàbá ìwà dàrú ni, ó mọ̀ kú bàbá mi ní ìsìn. Bàbá mi lọ́mọ̀ kú. Jábálẹ̀ yóò fi hàn sínú. Ṣẹ́yìn obìnrin lásán làṣà àtẹ̀yìntàn lẹ́ẹ̀fì èmi mú. Èmi obìnrin. Ọmúrèrè. Balógun. Kí ni yóò sí bẹ́ẹ̀ náà? Onílé náà àgbẹ̀ nìbò akọ́jú ẹni pípé àfihàn òní dojú. Wọ́n wọn fọ́ wẹ́lẹ́ ní. Wọ́n làgàjà wá fọ́ wẹ́lẹ́. Wọ́n ní ọdún kọ́fà. Ògbó kọ́fà. Bọ́ọ̀lù oníjà ọmọ kú. Bọ́ọ̀lù oníjà ọmọ sà. Bọ́ọ̀lù oníjà ọmọ òrùn bá bá gbẹ́dọ̀gbẹ́dọ̀. Èmi dé o kẹlẹkẹlẹ orí omi tí dẹrù béèyàn. Ògùn jẹ́ ń gbọ́ràn. Ó ní ọ̀gán náà. Orúkọ mi ni Páàgùn. Ajífọ́ òní gbọ́ra gbìjì kẹlẹkẹlẹ orí omi tí dẹrù béèyàn. Ebi àbẹ̀ ní ọmọ òdùtá ìbínú dá lóhùn wò wájú rẹ̀ yìí o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ, o ti wá kọ̀ mí lọ́nà báyìí o ti pè mí. Jẹ́ ń gbọ́ràn. Páàgùn. Látò ọ̀rọ̀ tí mo ti ní kí wọ́n sọ fún ọkọ wa yọjú sí mi, ó sì ti kọ̀ sọ́ọ̀dẹ̀ rẹ̀. Kábíyèsí Olúwa, mò ń ṣiṣẹ́ lọ́nì, wọ́n ṣàlàyé fún ọ. Iṣẹ́ tí mo sì ń ṣe iṣẹ́ tó jẹ́ lógún gidi ni. Irú iṣẹ́ wò lélẹ́yìn? Mo bóbìnrin mi ṣàṣepọ̀ ni. Ẹ gbà mí. Mo bóbìnrin mi sùn lọ tí mo ń là ní gidi. Wọ́n wá pé ọba ń pè mí, mo ní wọ́n yá ká ẹ̀ dúró báyìí náà. Àbí ká ẹ lọ rè sọ fún ọba pé mò ń bọ̀ wá o. Mo mọ̀ náà. Mo wí. Pẹ́rù yín ni. Àwa wo. Ẹ̀yin aláìní kan ṣe ni. Aláìmọ̀ ohun tó kàn tó lóko roko tó lódòrodò tó ń fàárọ̀ kùtùkùtù ayé rẹ̀ tó
tó wọ́n fi ń tọpasẹ̀ obìnrin kì í. ewu bẹ́ẹ̀ ṣe mọ́rọ̀ lẹ̀ ibi ń tì. ó ní ẹja máa fọ́ra wa ká máa lára wa kí n máa la jẹ́gbẹ́ mi ọ̀ràn kí n wọbẹ̀ kí n mú kọ̀ǹkọ̀ mi kí n lùlù rẹ mo ní ìlú ya. ó fà wọ́n sí babette ẹ̀yin abiyamọ tá a dúró ẹ̀ sí rí ìkàkà. báyà mi bá kú mi bá wà láyé ayé ẹsẹ̀ mo gbọ́. káyìí mọ níbo ta lolúwa rẹ̀ mo wá kókò ìjọ ni. kò yí ọ ni bí ọ̀kẹ́rẹ́ tí yóò gun bí ọ̀gẹ̀dẹ̀ èékánná rẹ̀ ó mú haha ẹni tí yóò kókun ja èmi àjàká òkò yóò gbé pẹ̀bí yóò mọ ohun àwọn àgbà. mo kọ́ṣẹ́ ogun mọ́mọ́ ogun mo kọ́ṣẹ́ ogun mọ́mọ́ ogun. ẹbí ti kágágá pátákó ẹ̀fọn kàkàkà ní mọ́tajà lẹ́nu pàǹgbọ́ pàǹdù pàǹdẹ̀ ọkùnrin ogun ògbẹ́yìn kùn lẹ́bàárà rẹ̀ lẹ́rù ní òjò. mọ̀sáwó àtàkì mọ̀sáwó èjìgbẹ́dẹ́ mo ṣe mẹ̀kú ara gbọ̀gbọ́lẹ̀ mo ṣe ti pàrọ̀ ọ̀fọ̀ sán. lóògùn ọ̀fẹ́ kí bàbá kábíyèsí rẹ̀ onílé owó. màmá màlá dẹ́rù ẹ̀ sì tún ládùn joyè onílé owó. màmá màlá dẹ́rù ẹ̀ sì tún ẹ̀yà onílé owó òrìgì ẹlẹ́wù ẹ̀ tù ó orígi ṣèkìsà lọ́kùnrin orílẹ̀ owó orígi ẹlẹ́wù ẹ̀ tù ó orígi ṣèkìsà lọ́kùnrin joyè olúwa ló dẹjọ́. ọmọ màmá la fẹ́ bìnrin àwọn ládùnjoyè tiwa ló dẹjọ́. ọmọ màmá ló dẹrù ẹ̀ tù ládùnjoyè onílé owó. ọmọ màmá ló dẹrù ẹ̀ tù kan ẹ̀yà onílé owó orí. gbeni tá a fi dádé owó orí ní gbeni tá a fi tẹ̀pá ìlẹ̀kẹ̀. adífá fún Ọ̀rúnmìlà nígbà tí òun pẹ̀lú orí jọ ń ṣọ̀tẹ̀ ọjà orí gbà ó fi dá ọjà tiẹ̀ fún òyìnbó mo dájà tèmi láyé tí mo wá. orí làdí mú ńlá orí mi làdí mú ńlá. orí làdí mú wò. orí làdí mú orí mi mú ṣègbè lẹ́yìn mi o. orí ẹni làwúrẹ́ ẹni bí mo bá jí lọ́rọ̀ kù má bá rí mi mú o bẹ́kọ̀rí ọmọ obìnrin ti mí lọ ẹsẹ̀ mi wò bìrẹ̀ yà mí sí bóyá ń lọ dá lọ́rọ̀ lọ́lọ́ orí lọ́mọ torí níjẹ́ orí ń pè ní èmi lè rìṣà ń wò ògùn lọ́lọ́jọ́ kan bọ́jú orí ẹni lọ́lọ́jọ́ kan báwo kẹ́yìn orúkọ orí kọ́mọ́ bá ká bàbá gbọ́dọ̀ orí mi gbẹ̀mí orí làdí mú o orí làdí mú mo gbórí mi mú o ṣègbè lẹ́yìn mi. ọjà náà ó ṣe dédé mo ní orí nígbẹ́ni tá a fi dádé owó orí nígbẹ́ni tá a fi dádé ọlá. orí mi gbẹ̀mí o orí mi gbẹ̀mí o. orí làdí mú o orí làdí mú mo gbórí mi mú o ṣègbè lẹ́yìn mi o. kí ló bá dán lára jù. lọ́wọ́ pọ́sù ẹjọ́ pọ̀. kánẹ́yálé rẹ ti yálé ikú tiẹ̀ ta. ọ̀gẹ̀dẹ̀ tèmi owó kòkó yíyẹ tán ẹ wá bẹ sọ ọ́ di igi burúkú létí ọ̀sùn mi lọ́ba yín gbáyé pé dúró. ẹ kí n wá mọ owó kí ló dàrú mọ́ mi lórí n ò fó ṣayín mọ́ ẹ kó ṣayín kó lù mí. wọ́n ní a máa tẹ̀ ọ́ láwọn tẹ̀ wọ́n gbọ́jú ọjọ́ wọ́n tẹ̀ wọ́n níṣègùn kọ́níkọ́tẹ́rì bá ti jà jẹgbẹ́ ni. àdìgẹ́ ìwọ àásìn. ẹ dáná. ewọ ibo lẹrù pẹ lọ ọ̀nà ilé kúrè. bẹ́rù bá jọba èèyàn ní kù kan kájé kí gbòòrò gbé. mo ní kí ni bẹ́ẹ̀ di ọ̀rọ̀ yìí gan-an ẹ̀kọ́ ẹ̀ ṣàlàyé kankan fún mi.
ètò yóò ń pọ̀ fún mi o. Ìwọ nìkan nìfẹ́ ayé mi bó mo ṣe fẹ́ ṣe. Ibi wọn náà wọn afẹlẹ mú ní ìbàjẹ́ wọn bá fagbára mú ní ìnínílà. Ohun tí mò ń gbáyé dúró ṣe gan ni. Òǹbí ni wo yóò fọmọ rẹ̀ fọkú ọ̀rọ̀ gbà. Arẹwà ní báyà àdéyàwó arẹwà ní báyà arẹwà ní báyà. Ṣé bí wọ́n ṣe wá parí ẹ̀ náà rí? Àtọ̀dá lọ ìròmí ni ogún ọmọ abúlé gbọ́rọ̀ ọmọ abúlé ṣòwò. Kódà nínú orúkọ tí mo ń pera rẹ̀ fún mi. Ọlọ́run ní sọmọ Ọlọ́run ní sọmọ àtọ̀dá ọmọ láyọ̀ Ọlọ́run ní sọmọ. Ọlọ́run ní sọmọ Ọlọ́run ní sọmọ àtọ̀dá ọmọ láyọ̀ Ọlọ́run ní sọmọ. Ọmọ ẹni nìgbẹ̀yìn tí wọ́n fẹ́ mú ní lẹ́yìn tá a bá fún ọmọ ẹni àwífún ni bàbá darí dé. Ọmọ làwọn èrè gbàládì òsì ní ọmọ wọn ní ìjogún ẹbú ọlọ́mọ ọlọ́láyé o. Bí bàbá rẹ bá gbẹ́sẹ̀ wọ bẹ̀rẹ̀ ni ó sì lanu. Kò ní dá fún àdúrà. Coming soon on Okiki Premium TV. Ṣóńṣó lẹ́nu ẹyẹ. Ṣóńṣó lẹ́nu òṣòro ká. Ẹni tó pè mí lájẹ́ lánàá. Ó tó bẹ̀rẹ̀ òun kàlẹ́ rẹ̀. Ẹyẹ ni mí. Ọ̀gùn kára. A kú oríire o. A tún ti bọ ọmọ ẹgbẹ́ tuntun wọlé o. Àkànkẹ́ ló kọ rẹ̀. Alákọ̀ọ́kẹ́ mọ̀ dára àgbà o. Alákọ̀ọ́kẹ́ mọ̀ dára àgbà. Àkọ́kẹ́ mọ̀ dára ẹlẹ́yẹ. Ẹyẹ láláìso. Ẹyẹ mọ̀jà so. Ológbò dúdú etí àjà o. Àkọ́kẹ́ mọ̀ dára àgbà. Bẹ́ẹ̀ yìí náà máa fẹ́ tó lè bá ìlú jà tí ọ̀pọ̀ bàjà ó ń bẹ lẹ́ẹ̀dẹ̀ bàbá mi. Tí ẹ bá lè ta òṣàdì kán ẹ jẹ́ kí wọ́n fi ọmọ mi ránṣẹ́ o. Jésù ọmọ so. Ẹyẹ fún tọ́, ìyá rẹ̀ ó jóná lónìí, òní ìlú ó fi gbogbo ìyá rẹ̀ ṣoṣo. Abẹni, èmi ni kú tí ń bọ́ ọmọ gbélé tọmọ ń dunnú. Èmi lọ́rùn tí ń bọ́ ọmọ gbọ́dẹ̀ tọmọ òsì fúra. Wọ̀mí wò wọ́n lẹ̀kọ́ òwò kí òní ìlọra yé mọ́. Nígbà ó ọ̀gẹ́rẹ́ ọkọ̀ yẹrí alápọ̀kà. Olúlu ló ń gbẹdúrà sóde pẹ̀lú tí gbé ní mi bíi kàdòkàdò. Pápá ọlọ́kùn òwú pápá ọ̀tara sanwó owó gbòǹgbò. Adébá fún àwẹ̀lẹ́ gàǹgọ̀ mẹ́rọ̀ mọ́ jẹ̀bi ẹni èké eku èké ẹ̀yà ìwọ́fẹ̀. Akíní ilẹ̀ ilẹ̀ ní kítíkítí tí kí. Ṣàngó Olúkòso Alẹ̀kúnjayé àkàtàyẹrìyẹrì ọkọ ya. Mo fi ọba ń dáná yá wọn. Ẹgbà mi ta ní bẹ̀ lọ́kọ. Láì kú èkìrì ẹnìkan máa fa owó ẹ̀ẹ́dẹ́gbẹ̀dú. Ẹni ẹ bá dárú ẹ̀wò ejò tó dárú ẹ̀wò ìfun kan ló ní. Ẹgbẹ́ òkùnkùn làwọn bá ṣe sí ìtọ́wà lẹ́yìn. Ṣé ike. Ẹ̀yin tí mo fi joyè àwòdì bẹ́ẹ̀ lè gbádìyẹ kò sí pàdé fún yín lónìí o torí inú bí mi lọ́wọ́lọ́wọ́ ẹ mọ́ lọ. Ìgúnnugún àwọ̀ ara káyé. Àìsàn mọ̀gàmọ̀gà àwọ̀ ara ká gbòòrò. Ẹ pọ́nrẹ́pọ̀ kẹ wá yí ọmọ yín jáde kúrò nínú ọ̀fìn. Èmi làjàkùnrin sàpàlọ́kùnrin ọ̀bùlùgìbùlù yàn. Bàbá mi aráta o. Ẹbọ tiwa kọ́ lè léètò gbé wá yìí. Bẹ́ẹ̀ni, ẹbọ tiwa kọ́ ìkàsílẹ̀bọ̀ rẹ. Orí ọmọ tuntun tí mo bẹ̀ ọ́ ń kọ́. Orí ọmọ tuntun ti wà. Ìwọ tó lè ọwọ́ ọmọbìnrin tí ò tí ì mọkùnrin. Ìkàmọ̀ ni ẹ máa ṣe èèyàn o. Ó
ó ti yọ́ tà ń wá kúkí kò sí ìfun tí ń bẹ nínú òròmọdìyẹ rẹ táwọn òde òkè tèmi ò mọ̀. ẹgbà mi kílẹ̀ láyà mi bọ́bọ̀ tí ní ìjà wà jáwọ́ ọyàn ẹgbà mi ayé ti pa mí náà sí tó wù wọ́n ẹgbà mi o. Àbẹ̀ní lọ́sọ̀ọ́ di rẹ̀ǹtò. ọba ní kàkà méjì mẹ́ta ẹni tí mo bá nu gbé ẹlẹ́yẹ yóò tó nǹkan. èyí ṣe wá lajú mi kalẹ̀ tí wọ́n mọ̀ rí mi fi. ohun tí wọ́n ní kòkò bọ̀ rẹ̀ bọ̀ ó kọ̀ kò bọ̀ ó lòun lè bọ ìgbà abẹ́rẹ́ lókun. arọ́jà tí ń wọ́n náà ti wọgbó ẹlẹ́yẹ ẹ̀ rí nǹkan kan ṣe sí ara yín lè wá nà lóògùn. padà mo ń lo òkè bí mo ti ń jókòó pàṣẹ gẹ́gẹ́ bí ọba gbogbo ẹlẹ́yẹ. jẹ́jẹ́ wọn bá sọ fún ọ tí orí àpèrè ń àwọn fẹ́ túnà. ẹgbẹ́ mi yìí sàn Àbẹ̀ní ní fi ojú rẹ̀ gbolẹ̀. èmi ni wọ́n pa. òdì méjì òdì kì í jáde. jẹ́wọ́ fún mi ká lè mọ ibi tí a darí ẹ̀ sí. ọjà tí mo wọ̀ àti ọjà àwọn ìyá mi àgbà àwọn ìyá mi ẹ̀yẹ. ọjọ́ lọ́gbẹ́ ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi o. àkókò ìjòyè ó sùn jẹnu mi ò kálù. Àbẹ̀ní ìjọba tún sọsọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo péjọ ọba tún ṣerú ẹ̀. bílẹ̀ yóò bá wa gọ̀ ni ọmọ pẹ̀gbẹ́ ìyá rẹ̀ ló kọ̀ ìlú yìí gbóná mọ́ yín jẹjẹjẹ. ẹ̀yin olólùfẹ́ Àbẹ̀ní o ẹ̀sùn. ọwọ́ mẹ́kẹ́ kò ṣe bí àgbà ọjọ́ orí òní gbà fún. kò wí ayé o kò wí ayé o ẹ sáré tètè ẹ wá jọjú akọrin ẹ̀yin àgbà sáàmùlẹ̀ ẹ sáré tètè ẹ wá jòkó ẹ bá lọ́nà. ó yá ikú rẹ rèé. ọkọ tá a bá sọ lọ́pọ̀ ẹ lọ́pọ̀ ẹ sọ wọn ni. ọjọ́ bá lajú ọjọ́ fara ayé bóun bá lẹ́wà ọ̀run àfihàn rẹ̀ hànlẹ̀ ọjọ́ ọba bímọ tuntun nílùú tẹrú tọmọ níbà ní gbẹ́jọ́ ìwà tó ń bẹnu afẹ́fẹ́ mo fẹ́ rí ọ. èmi mi ni wọ́n pa ọ́. olúwo ayé o awo ayé níṣe ẹ làpírí òdi ọ̀run awo ọ̀run níṣe adíẹ fún ilẹ̀ ilẹ̀ mo pè ilẹ̀ olúbíkí ọ̀sán ìbíkí ilẹ̀. ọjọ́ ayọ̀ lọ́jọ́ òní jẹ́ àgbà ń dún ó dún kẹ́ríkẹ́rí ṣe bẹ́ẹ̀ rí ijó ayọ̀ lẹ́sẹ̀ yẹ abẹ́ rí ijó ayọ̀ lẹ́sẹ̀ yẹ o jùdíyàwó kójó jùdíyàwó lẹ́bẹ̀lẹ́bẹ̀ jùdíyàwó náà sọdíyàwó kùkẹ́wùkẹ́ apá ẹ̀yẹ làbàlàbà apá ẹ̀yẹ rè ẹsẹ̀ ẹ̀yẹ fínífíní ẹsẹ̀ ẹ̀yẹ rè ẹnu ẹ̀yẹ ròdòròdò ojú ẹ̀yẹ rèǹtè ìdí ẹ̀yẹ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ kẹ́yẹ mi ní jọjọ jùdíyàwó náà sọdíyàwó kùkẹ́wùkẹ́ elégédé ta gbọ́rọ̀ ó jábọ̀ òye 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 onílò ní jẹ́ àkú oríire ẹ̀yẹ fún tọ́dọ̀ bẹ́yẹ lórí elégédé ta gbọ́rọ̀ ó jábọ̀ òye. Showing now on Okiki Premium TV. lásìgbà tí mo ti máa rí mi ò lóyún láàárọ̀ kó bá mi dálẹ̀ rí. mo ṣèlérí fún yín lónìí wípé bí n bá ti lè ń bímọ kété ń gbèlè yín lọ́wọ́. ẹ̀rín obìnrin tó bá ń bẹ ilé ọkọ tí ó bá rọ́mọ bí tó bá yàgàn síbẹ̀ kìí ṣèyàwó. ifá mo fi ṣẹ̀rí. kíni ajé o orí mi àpérí orí mi àpésìn. ẹ káàbọ̀. ọmọ kékeré jòjòló kan ó ń bọ̀ nínú àgbàlá mi a lè fẹ́ fi pamọ́ láti yọ kúrò nínú ewu. ṣé àtọ́dún tí mo ti ń pòyì ọ̀dọ̀ yín ni tí mò ń ṣe àjò nítorí ọ̀jẹ̀bùnmi ṣé ẹ máa tí mò ń torí ẹ̀ wá. ẹ ṣàlàyé ohun tẹ torí ẹ̀ wá fún mi. èèyàn kéèyàn ni. kí ni nínú ọ̀rọ̀ yín kò ní lọ láìṣẹ. òòṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú bí mo lórogún máa jó irọ́ ni wọ́n fẹ́ ń pa. gbogbo nǹkan tó bá tẹ̀yìn yọ pátápátá mo fara mọ́. a máa rí fẹ́wọ̀n sí psychiatric hospital. Yes. ṣé bọ̀mí ti yá wèrè ni. náà kì í hàn fi gbogbo ọ̀rọ̀ ajá. bọ̀ psychiatric hospital àwọn gba wèrè ní àwọn wèrè náà wò bẹ́ẹ̀. tó bá pè máa fi ní skẹ́ẹ̀tì sí ọ̀gá dírẹ́bà gbélé
ẹ̀yin dẹ́fà ìjìyà dákun tí màdàm bá débi kan tá a bá tọ̀ tẹ gọ̀bìrì rà ní ẹ lórí ni wọ́n wọlé lọ bóun ni wọ́n ti ṣe tó bá fẹ́ padà ní òkú. olúwa mi. olúwa mi ẹ̀rọ olúwa mi ẹ̀rọ. ẹ jẹ́ kí n mọ̀ lóòótọ́ pé mi ò ní ìyá láyé mọ́ pé ìyá mi ti kú. ọjọ́ wọn pé wọ́n ń jà nítorí òun lẹ́ẹ̀kúnlé òun. bá mi ẹja nítorí títí wọn. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ tó ṣàyọ̀dù tí ò bá ṣàkàn yóò ṣẹjà. àlóyún ara rẹ ti bàjẹ́. yéè ajé òun mú gbé o. mo sọ náà òòsàn jẹ́ ń pé méjì òbí òde nù. ojú mi kòrókòró báyìí kò sọ fún mi pé òótọ́ lọ̀rọ̀ tí wọ́n sọ pọ̀ ọ̀yá wèrè. sẹ́ẹ̀rí bí mo ṣe wà yìí nǹkan kan ò ṣe mí fa orí mi pé ọpọlọ mi pé pẹ̀lú dídúdú ni mo dúdú o ọpọlọ mi ò dúdú mo máa tí mo ṣe mo máa tí mo ṣe ẹ bá gbọ́mọ̀ mi ẹ bá gbọ́mọ̀ mi. Coming soon on Okiki Premium TV. I begin now. Oya swallow it. Bá mi ń gbá lọ sí báyìí. Ìgbà wo ni wọ́n mọdé yìí sí báyìí? Who has time for 3 years negotiation? Do you think you have a life with this? tí mo feel like travel kọ lélẹ̀. Tọ́mà ti lọ, àwọn only daughter. tó kó máa lọ. Hey honey, come back here. Níbo ló lọ? Wo jẹ́ kó bá mi wo sórí bó ṣe ń lọ yẹn má tún padà wọlé. I don't ever want to see you set foot on these premises. Sọ pé you like it harder then mo dẹ̀ fún ẹ much harder. Mi ò fẹ́ wíwọ àti Janet papọ̀, but I still saw you frolicking with her in the lecture room. Frolicking. Ọ̀rọ̀ kan ṣoṣo tó mọ̀ nìyẹn. Mi ò ní ẹ̀bà fi ẹ́ sílẹ̀ mọ́ kó mi má bínú. kọ́lọ́ńkó ṣe kí ni kó fọ̀run kẹwàá. We urgently need a heart valve replacement surgery for her. For her. Bá mi wò láwo ẹ. Coming soon on Okiki Premium TV. Jí má sùn, má sùn, if you snooze you will lose. Ẹ wò wọ́n, irú ní bọ́rùn wọn. Irú ẹyẹ oko náà ní tilẹ̀. Ìkan ògbé kan bí òwú jàǹgó. Gbàrọ̀ mi dẹlẹ́rù, ajínigbódọ́kọ ẹni. International tailor, jí má sùn, gbà kó jẹ́. Dìgbòluyan, yéyéyéyé, kò jẹ́ àmọ́já tó tán. Jí má sùn, gbà kó jẹ́. Yéyéyéyé, ẹni sùn lọ́gọ̀. International tailor, gbàgbà, gbà kó jẹ́. Mama báṣọ aláṣọ jẹ́. Ẹni sùn lọ́gọ̀. Ẹ má lọ fa wèrè lẹ́sẹ̀, gbà kó jẹ́. Gbà jẹ́ o. Ẹni sùn lọ́gọ̀. Ará ilé àwọn kò gbádùn àwọn yé. Gbà kó jẹ́. Àwọn gangan kò gbádùn ara rẹ̀. Ẹni sùn lọ́gọ̀. Má lọ nàgẹ̀rẹ̀, má lọ slow. Gbà kó jẹ́. Jẹ́. Ẹni sùn lọ́gọ̀. Má lọ ṣe bí àfẹ́, má lọ ṣe bí bọ̀lọ̀. Gbà kó jẹ́ o. Ẹni sùn lọ́gọ̀. Pátápátá là ń fọ́jú, kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀. Ojú àfọ́fọ́tán ìjà ní ń dá sílẹ̀. Kò tó nǹkan nísọ ní dáhùn. Ẹni ò dáni lókoòwò kó má gbà tọwọ́ ẹni. Ǹbá lọ́wọ́lọ́wọ́, ǹbá sàn lẹ́lẹ̀ fún àgàn. Ìjì mèrè kì í jókòó ẹ̀ kó tún sùn. Ìgbà pẹ̀lẹ́ kì í fọ́, àwọn pẹ̀lẹ́ kì í fàya. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń pa àmúkúrú. Jí má sùn, yéyéyéyé. Gbà kó jẹ́. Ẹni sùn lọ́gọ̀. Ará ilé àwọn kò gbádùn àwọn. Gbà kó jẹ́. Àwọn gangan kò gbádùn ara rẹ̀.
ọ̀gẹ̀rẹ̀ mọ́